Most of gospel artists, I'm part in the club, I'm calling club and people still refer to them as gospel artists. What for that? Tell me for look over no better. But because I'm not having an issue with anybody, I'm not going to bury anybody. So sometimes I will pay. Do I pay me to work with big gospel? I'm about Dari. To my Dakuda. I would have come myself. Hello, what is Dakuda? What is Dakuda? Ah, I know me are going to tó bá ti gba mẹ́ta tó bá ti ṣe bó ṣe máa kára títì ẹ̀yin tẹ́tí ẹ ti sunkún lọ ti ẹ ti council came. Àwa ẹ̀gọ̀gàn lẹ́lẹ́ṣẹ̀. We that came out and say we are not gospel artists. Tabakọ̀ òbí sọ́ọ̀nì ọlọ́láyé mo bá ròde tá lè wọ ṣòkòtò tó ṣe ń wa tí mo lè wọ ṣọ́ọ̀tì wá báyìí. Àwa ẹ̀gọ̀gàn lẹ́lẹ́ṣẹ̀ lójú àwọn èèyàn. Láti ọdún tí mo ti ń kọrin, I have never allowed and it has never happened. Ipe torí kan tó fẹ́ fún mi kó o bá mi sọ kò lè work. Mi mo bó ṣe fẹ́ jẹ́ láyé ìdí rẹ̀ tí mo fi struggle kébi tó make ẹ̀. Èrè kan wà àwọn popular bẹ́ẹ̀ lè ṣe èdè wọ́n lórúkọ ní àwọn afurukọ bọ̀ láṣì náà wọ́n wájú wa wọ́n fẹ́ impress àwa. And the person called that superstar. The superstar I'm talking about, she is so beautiful. Èmi ń bèrè ẹ lóṣòdì náà wà. Àwọn tí kò sọ wọ́n ní orúkọ wọn wà lóṣòdì. Ṣé ní mọ́tò ni wọ́n ní àbí? Wọ́n ṣe ní mọ́tò oníkẹ̀kẹ́ ni wọ́n. Ẹja mọ̀ lọ. Wọ́n ṣe ní mọ́tò oníkẹ̀kẹ́ ni wọ́n. Wọ́n lórúkọ gbé dání. Ẹja mọ̀ lọ. Ó wá toast èmi. Mi ò tí gbà fún ẹ. Ó wá tún fẹ́ kí n mọ̀ pé ẹni tó ń nà èmi pa ló ń fẹ́. I just want to say I felt bad for the person. I felt bad for the lady. I'm talking. I was supposed to say my daughter have 6 years. Máa pe kíní kankan ṣojú ẹ̀ ń sìn. Ọkàn máa dá mi lé mi mò ń ṣe ayé bẹ́ẹ̀ mo tọ́jú àwọn ẹ̀ ọ̀bí àpá hello. Gbólóhà. Okay. Ẹ̀fọ́ ni máa jẹ́ ṣọ́ lè bá mi ṣe sílẹ̀ àbúrò o. And you know that anything mi fọ́ fún pé bèbí máa fún ayé o. Ọlọ́run báwo lè ṣe kó dé mi náà kí n má ní sport ẹ̀yọ kan báyìí lára. Ìdàbí ẹni yìí. Kí tí èkó fáì báyìí pé àwọn eléyìí fáì. Èyí kó wá rí díkọ̀ ìlójú mi bẹ́ẹ̀ just to prove a point to me. Ẹ bá ní ẹ̀fún wọn sílẹ̀ ẹ̀jẹ̀ kọ́ máa bọ̀ wá. Ó ṣàṣẹ wo kí ni ẹgbẹ́ rẹ̀? Eléyìí yóò bẹ́ẹ̀ mú dáadáa. Ẹni yóò bẹ́ẹ̀ kéèbú. Ẹni yìí mo láìkẹ́ ó fáì ó máa rá bó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n èrè jẹ́ lọ gbọ́. So bá ti mo ti ra album pàṣọ bíi méjì tí mo ti rí pé bàbá ò sojú abẹ ní ìkó bí mo ṣe fẹ́ bàbá kọ́ lè kọ́ ẹran lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ la gbọ́ alábíà gbogbo ẹ̀ la rí ṣùgbọ́n ẹ̀ fi wọ́n sílẹ̀ kíníkan nígbà tí wọ́n padà gbọ́ abọ́ nǹkan má gbọ́ àgbákòrò bí wéèrè mi. Wá sí o kásá. So because I just fell in love with him because of his boldness. Because tí bá gbọ́ títí Paso wàá máa ṣe kàmìkàmì pé ta ló ń bá mi gangan nínú wọn. But ti Saheed Òṣùpá sàn án láàárín. Mi ò mọ anybody. Adérímú ní pẹ́kọ́. Mi ò mọ anybody wọn rí mi gbọ́ Fuji because mi ìṣọ̀mọ́ ní Fuji gospel of ikọ́ àwàdà àgbà. Òṣùpá kọ́ ni kí ló ṣẹlẹ̀? Wọ́n ti wọ. Bàbá ò wọṣọ sára ni. Wọ́n ti wọ boxers. Òṣùpá ní márùn-ún ti story tí mo sọ ẹ̀. Wọ́n ti wọ boxers tọwọ́ ẹ̀ ti gòdè bí. Wọ́n wá wọ ṣòkòtò wọn lọ. Ṣòkòtò ẹ̀ṣẹ̀ dé bí. Ẹ ní sori. Èyí mi l'Òṣùpá. Ẹ bá bínú sáà mo kàn fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni sẹ́ pẹ́ dé ni. Jà kí ọmọ rẹ̀ ti ẹ̀rọ wọn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe ọkọ ni pé mo pẹ́ débi tí báwo. Mo ní èmi mo pílẹ̀ lọ́tà ọ̀sán. Mo gbé fún mi ní. Wọ́n ní bọ́sẹ̀ máa bá mi sọ wọ́n á di ṣòkòtò má bínú bọ̀ wọ́n kọ́kọ́ fún lọ́tà kẹ́ pé kí ló ṣe. Ṣé mo kò sọ pé òrọ́pọlọ ni orí òpé ni o lè jáwọlé o ò ní rònú ni and I knew I was wrong. Tí mo like wọn tó. Ọjọ́ àkọ́kọ́. Tí ó jẹ́ pé kọ́ máa sọ fún mi pé Òṣùpá ó pààyàn níwájú mi tí mi bá ti rí evidence tó ọ̀dẹ̀ confirm ẹ̀ fún mi pé àwọn pààyàn mi lè hate wọn for any reason. That's one of the reasons why tí mo yẹ pọ̀ wọ́n nípa pé concert mi. Má sì mo fẹ́ pọ̀ a lot of people discourage me. Òṣùpá of all people kiri kan kò tẹ̀ ṣe fátà ní ló kàn mo ní I know why I love this person. Òṣùpá wá ní okay ìwọ ló ti ṣe wàhálà kí tó dé padà sórí stage yẹn máa kọrin yẹn lọ kó ṣe àdámẹ́ kí n padà fáwọn. I felt fulfilled. O ṣe dáadáa. I felt special. Ẹ wo kámẹ́rà dúpẹ́ lọ́wọ́ Òṣùpá lẹ́ẹ̀kan sí. I love you. You done me. Next week, when do you have? When do next week? Ẹ̀yà àti Òṣùpá. So, Alhaji Saheed Òṣùpá ti ní àwọn tuntun o. Orin ọmọ Diamond. I love you. I want to say thank you. Thank you for not looking down on me when I was still coming up. Thank you. You might not know this is what you've done to win my heart. Ètò ńlá ti dé, ètò bàbá ètò. Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́. Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná. Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀. Oyinmomo, 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 Oyinmomo.
káàbọ̀ padà sórí ètò Oyin Mọ́mọ́ lètò ètò náà ni Oyin Mọ́mọ́ láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń ṣe tí ọba àlàrà mi ní kí ó máa ṣe kó máa dùn gbọ́ kó máa dùn lò kó máa dùn ná kó máa dùn tà fún kálukú gbogbo wa tó tí a bá wá ń gé tí a bá ń dà tí a bá ń lò tí a bá ń jẹ tó bá ń dùn mọ̀rànmọ́ lẹ́nu wa ẹ mọ̀ jẹ́ kí a já nídàkúdà ká mọ̀ gé nígekúge ohun tí àwọn àlejò bá wí tán bá sọ Ọlọ́run kí ẹ jẹ́ ká gbé ẹ̀yin tẹ́ ń gbé ni o ẹ̀yin ṣíárà ẹ̀yin tí ẹ ń lò bẹ́ẹ̀ bá lò ẹ mọ́ lò lòkulò nítorí pé kí ni Oòduà ọ̀fẹ́ bẹ́ẹ̀ a tọ́ lọ sí ibi ìnájà wa níbo níbi ìnájà láàrin àwọn Sẹ́ríkí àwọn Sàràkí àwọn Ìgbà Ojúmọ́ láwùjọ ní ibi tí a ti lọ mú wọn ní Oyinlọ́mọ Diamond orúkọ ọmọ dùn ó pọ̀ ẹ káàbọ̀ sórí ètò. ẹ kúlẹ̀ sá. Oyinlọ́mọ Diamond Oyinlọ́mọ tiwantiwa ní èdè abínibí nílẹ̀ Yorùbá nílẹ̀ Káàárọ̀ Oòjíire ṣùgbọ́n Diamond tó ń bẹ níbẹ̀ bó ló ṣe jẹ́. ok tẹ bá ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ lágboolé olórin àwọn èèyàn kan máa ń fi best sẹ́yìn orúkọ wọn gold Yínká best silver and all of that. Very best. So I think nígbà tèmi ìgbà tá a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ orin gbà yẹn ìgbà òwúrọ̀ ló kọ́kọ́ fún mi ó ti pẹ́ gan mo compose orin kan ṣé mo pé just like bá torí ṣe ń já torí ṣe ń sìn kò ṣe orúkọ wọn album tó kọ́kọ́ ṣe làwọn ẹ̀fín pé wọ́n ní àtòríṣe ooo. So there are some songs that I composed then ìgbà òwúrọ̀ orin yẹn topic tó pọ̀ ń bẹ ìgbà òwúrọ̀. So okay ìgbà òwúrọ̀ mi rèé jẹ́ kó rọ̀ mí lọ́rùn o gbogbo ohun tẹ́gbẹ́ mi ṣe tó san wọ́n sówó jọ̀ọ́ Elédùmarè má mà jẹ́ tèmi ó lè kókókó. I think I was 14 when I composed this particular song that I just sang. You were what? 14 years old then. 14 ọmọ ọdún mẹ́rìnlá ẹ mọ̀ sọ Yorùbá lórí ètò. Okay, oh sorry, ọmọ ọdún mẹ́rìnlá, yeah, okay, mẹ́rìnlá. Ọmọ ọdún mẹ́rìnlá lẹ́sọ yìí. Orin yẹn wá pọ̀ ń gbà yẹn láwọn ẹ̀rọ pé ó kéré sí nǹkan tó ń ṣe lóòótọ́. So kàkúkú fún ẹ ní ìgbà òwúrọ̀. So tí bá tẹ̀ ti gbórí gbà yẹn mo kàn máa fi sọ orúkọ. So as time goes on, I think when I was 18 if I'm not mistaken or 19. Àwa jáde àṣewẹ̀. So orúkọ ẹ máa ń sound odd létí àwọn èèyàn pé èwo ni ìgbà òwúrọ̀. Kí làwọn orúkọ tó ń jẹ́ Òǹjóyin, Òǹjábímbọ́lá. And I used to tell people, oh, it's not even my name. Wọ́n sọ mí lóyin. Ìyá mi ò sọ mí lóyin. Bàbá mi ò sọ mí lóyin. But because I like to read, I read a lot. So mo farabalẹ̀ mo kà mo rí pé ní èdè Hebrew and Greek, Deborah tí wọ́n sọ mí, ìtumọ̀ ń jẹ́ oyin. Ní èdè Gẹ̀ẹ́sì. Ṣé pé ọmọ pásítọ̀ làwa, àwọn bàbá yẹn wọ́n mú orúkọ láti inú Bíbélì ni. So wọ́n sọ mí ní Deborah. So and I'm bearing Ọmọyẹmí too. So in all of the names I'm bearing, my dad liked to call me Ọmọyẹmí. But I'm to be so come like come back with me Ọmọyẹmí. So there was one day I now sat down and said, okay, Deborah will really bad the kind of music I'm doing, because I don't want to do Christian music. So but about to Deborah, mama send message automatically be Deborah Christian lo ba lo. So I'm an entertainer. I just want to be everywhere. So okay, Ọmọyẹmí, Deborah. Oyin ló ń jẹ́ Deborah ní èdè Greek àti Hebrew. Jẹ́ enjoy yẹn mo yọ yẹn ní oyin. Mo wá pé ọmọ. So mo wá pè ní oyin ọmọ kò connect. So I just give myself Oyinlọ́mọ. Ẹ wá yá lí ẹ mú lí. So mo wá mú lí lọ mo wá pé oyin òun lọ́mọ. So Oyinlọ́mọ ẹnìkan mo wá ń pe ara mi all true. Táwọn bá ti bẹ̀rẹ̀ pé kí lórúkọ mi Oyinlọ́mọ. So ìgbà òwúrọ̀ ẹ parẹ́ straight automatically. Ẹ parẹ́ fúnra yín. I think ẹ mọ̀ ó máa easy láti parẹ́. So without even telling people pé máa pè mí bẹ́ẹ̀ mọ̀. So I think they prefer the Oyinlọ́mọ. So táwọn èèyàn bá máa pè mí ọkọ̀ máa fi jọjọjọ sí fúnra wọn. Oyinlọ́mọ jọjọjọ ìgbà ìdẹ̀dẹ̀ Abíọ́dún pọ̀ wọn náà trend gan kọlọ́n jẹ́ kọlọ́n. Yeah. So I think it was trend. So there was the day I went to Ibadan. Bàmíláyé Addis. So lọ́dún yẹn lọ he's a great father to me. So mo fẹ́ lọ play gbà yẹn mo wá ní ìdí irinṣẹ́ mo kọ́ pé wọn ó ti pẹ́. Ìgbà tí mo sọ èmi ìtí lè ju 21 years old or 20 lọ. So ìgbà tí wọ́n dé bẹ́ẹ̀ lọ ní ìwúlò Oyinlọ́mọ jọjọ tó ń jẹ owó fáwọn ọmọ kò fáìn báyìí ní ojú ayé o. Owó jẹ́ káwọn èèyàn kan máa fún ẹ ní orúkọ tí pìrìsẹ́ńtà kan ti jẹ́ tó ti popular wọ́n nínú èmi kọ́ mo fúnra mi táwọn ẹ̀ṣẹ́ pé èmi kọ́ ń dáhùn èmi kọ́ wò pé normal tí náà Oyinlọ́mọ jọjọ débi pé táwọn ilé máa fẹ́ ṣe graphics nígbà wọn ti máa fi jọjọ sí lẹ́yìn fúnra wọn without even asking me. Abẹ́bẹ̀ ọ̀rọ̀ sì bínú ṣé tí ẹ pàdé ṣé ẹ mọ̀. Àpàdé bí ẹ̀mẹ́ta àpàdé dáadáa bí ẹ̀mẹ́ta so táwọn bá ti máa ń Oyinlọ́mọ ọ̀n bọ́ mi jórúkọ ọ̀yọ̀kọ̀tọ̀ yọkùn wọ́n ṣe máa ń bá mi ṣeré and all of that so I like the way he talks then. So báwọn ṣe wá sọ ni wọ́n á ní okay àwọn fẹ́ kó mú nínú Oyinlọ́mọ gold silver àti diamond Bàmíláyé Addis nígbà tí mo lọ bá wọn bá dán wọn ti bá mi gba iṣẹ́ sílẹ̀ wọn kọ́kọ́ kí wọ́n lé láti ọ̀nà wọn pé bàbá tó bá yàn sọ bàtà wọn ti bá ní ó fà wọn ṣáà gbọ́n mi lé pé kí n mú nínú diamond gold and silver and I look at it I said daddy silver kéré sí mi gan silver can be found anywhere and I'm not common gold kẹ̀dẹ̀rẹ́ tó bá kówó ẹ̀ dání tó bá bọ́ sọ́jà wàá rẹ̀ ń tà but diamond tó bá kówó ẹ̀ dání
wàá máa wà kó tó tún ríra. kí wọ́n tún ra ayédèrú panda. Diamond ò common dáàdi mi dẹ̀ common mama jẹ́ ìlọmọ Diamond wọ́n ní ṣé kò gùn jù ìlọmọ gold ìlọmọ silver but Diamond wọ́n ní no Diamond fẹ́ máa jẹ́ àyè ti lọ́nà nìyẹn mú Diamond. So I always tell it to everybody. ká tó lọ jìnnà lọ́dún. I think I'm 40 years old now. So nígbà tí mo sọ mi sí lè ju 20 to 21 lọ. Bí ogún ọdún àbí ọdún mọ́kàndínlógún. Yeah. So àwọn lọ fún mi lórúkọ tí bá máa sọ àwọn gangan but he gave me options to pick from 3 names. Ìwà mú Diamond. So mo kàn mú Diamond mo kàn mú Diamond yẹn báyìí. Ọlọ́sìn fà báríkà sí. So mo dẹ̀ padà délé mo lọ kà nípa Diamond dáadáa again wọ́n á rí pa Diamond yẹn gangan ni. Because no matter how much I'm thrown into the mud I keep shining. A jẹ́ pé ẹ̀mí lò yín bẹ̀ wọ́n. Bóyá ọmọ ẹ̀mí náà làwa náà ni. Ká tó lọ síwájú ká tó tẹ̀síwájú dáadáa ẹni ọmọ torí pé ọmọ pásítọ̀ làwa mo sáré jíbẹ̀ mú ni ẹ wá tún sọ pé ẹ fẹ́ kọrin kìrìsìtẹ́nì. One thing about me is this. Everything about me is always different and maybe because I'm too blunt and I don't follow the crowd. I am not regular. I am unusual. I don't need anybody to tell me I know. So people don't really like me for saying the truth. According to what I was told, nígbà táwọn kékeré tó fi kọ́ wa, Matthew 28:18, ó ní ẹ lọ sí gbogbo ayé, ó ní ẹ máa wàásù ìrere káàkiri, ó ní kẹ́ máa lé àwọn ẹ̀mí òkùnkùn jáde, ó ní tó bá ti wá bí ilé tẹ́ bá ti rájẹ́ bẹ́ẹ̀ ní orúkọ ti bàbá, tọmọ àti ẹ̀mí mọ́, kẹ́ máa fi lé ẹ̀mí òkùnkùn jáde. So I feel when you say gospel, gospel means propagating only the gospel. Anything that is not pertaining to the gospel, you're not propagating it. So while I was growing up, I realized if I am putting it according to what the Bible wants me to do it, I cannot do gospel with my personality. Oh, sorry. Tó bá jẹ́ wípé wàhálà. Tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí nǹkan tí Bíbélì tí wọ́n fi kọ́ wa. Ẹ káàbọ̀. La fẹ́ follow, la fẹ́ tẹ̀lé. Èmi ò ní lè kọ́ gospel. Tó bá jẹ́ pé nǹkan tí wọ́n fi kọ́ wa. Not even what is in the Bible, but nǹkan tó fi kọ́ wa. Nínú ilé. Because táwọn ẹ̀ bá ń wó mi máa wọ pé you know everything about is always different because I hate to follow the crowd. I feel if you are singing gospel, ẹ̀tọ́ ẹ̀ òkè ẹ̀dá láyé kọ̀ọ̀kan tọ́lọ́run dá. Àfọlọ́run aláàyè tó ti Jésù ẹ̀. The only thing you can do is pick your microphone, preach the gospel to people and change them. Pé wọ́n wá sí pàtó Ọlọ́run láti bí orin tó ń kọ. But when I look at gospel nowadays, I just laugh. So most of them wọ́n kì í kọ́ èrè jẹ. We are all business. Ẹ ṣe business associate. Oníṣòwò ni gbogbo wa. Ẹ yọ ń kọ́ ni. Most of gospel artists, a máa ń pàdé ní club, wọ́n máa ń kọ ní club dáadáa, and people still refer to them as gospel artists. Wọ́n pọ̀ dáadáa, tẹ́mi forúkọ bẹ̀ láṣẹ, mi ò bẹ̀rù wọn. But because I'm not having any issue with anybody, wọ́n mọ̀ pé mi ò bẹ̀rù anybody. So sometimes máa wò pé, tó wáyé pé mi ti wá mọ̀ pé bí gospel ṣe máa wá dáre, tó máa dìdàkudà, I would have called myself gospel artist. Hello, ó ti dàkudà. Ó ti dìdàkudà. Ẹnu mi àgbẹ̀ ilé wí ẹ̀mí kọ́ o. You call yourself a gospel artist, you cannot go to the stage without drinking, without taking alcohol. Open gospel artist. And we see it, everybody see it. So sometimes when I look at what they do, I just shake my head. We pay our town Kofuji, town Konya Gon, a better or local one. Tomati Bameka, about she share bush, Makara Kiki, a 30 so colonti, at the council came. Our go election. We that came out and said we are not gospel artists. Tabako be son ọlọ́lá yìí mo bá ròdì tá lè wọ́ ṣòkòtò tó ṣe ń wa tí mo lè wọ́ ṣọ́ọ̀tì wà báyìí àwọn ẹ̀gọ̀gàn lẹ́lẹ́ṣẹ̀ lójú àwọn èèyàn. So I wish people can. There is one gospel artist tó popular gan ọkùnrin ni ó popular gan tó bá ń kọrin dé stage kan gbọ́ wọn máa sunkún àwọn ẹ̀ máa ń sunkún style ẹ̀dẹ́ ìjò ní kó dá dúró lọ́tọ̀. Ìgbé ayé wọn tó bá jẹ́ pé mo fẹ́ judge ẹ̀ bí Bíbélì ṣe kọ́ pẹ̀lú àwọn ẹ̀ ṣe ń judge kọ́mákọ̀ fújì go better. So mo rí nígbà yẹn wípé èmi ò ní lè kọ́ nítorí òfin tó fún àwọn gospel artists pọ̀ jù láì gba ẹni gómà ń wà. Bó máa ṣe bàbá yìí náà. So gba ẹ mo máa ń gbọ́ even nígbà tí mò ń sọ yìí níbi tó lè dé o lè lu gángan nínú church. Ṣé mo lọ́pọ̀lọpọ̀ ìgbà mi kàn máa wẹ̀ lómi pé pápá kó ti mọ̀ pé bí gospel yẹn ṣe ní gángan lílà bá ti pera wa ní gospel artist. If I had known pé ayé máa wọnú ìjọ máa wọnú ayé. Nígbà tí tiwa ẹ gbà yẹn o lè lu gángan nínú church. Láyé gbà yẹn àwọn tí mò ń sọ ọmọ mi I was born and brought up in CAC church o. CAC. Nígbà tí wàá bẹ̀rẹ̀ orin kí ni màmá àti bàbá sọ. Kò sí nǹkan tó fẹ́ sọ. Sọ́ọ̀sì Because I started from the church. So on the long run, wọ́n rí pé tí bá wà nínú church yẹn náà, tó bá ti dàsìkò ọpẹ́ tó ti ń gba rẹ̀ mi tí ń kí àwọn èèyàn lọ. Without learning it from anywhere. Ẹ ń kíyàn ṣé mo ti ń kí àwọn láti èèyàn. pawó ni àbẹ̀kọ̀ sáà kan. No, it's just what I love doing. Ṣé àwọn pé sí èsì náwó, wọ́n sí èsì ládàgbà sí. Ẹ bó lè wá ń kọ́ ní ṣọ́ọ̀ṣì ń gbà ẹran létí. Tó bá ti dàsìkò ọrẹ, ṣe àpẹ́ àsìkò ọrẹ àsìkò tí everybody wá fẹ́ free láti gbọ́ra ẹni. Tí máa yé ìwé ló ń jọ́bọ̀,
ọlọ́láyé mo bá rèdè màmá orí búrẹ́dẹ́ onígbàbọ̀dẹ̀ pásítọ̀ kan ojú mi pé kí ló jọbọ yìí kọrí ọpẹ́ tí bá tuntun kọrí ọpẹ́ kan màá tó rí pé mo tún padà lọ kíyàn ibẹ̀ lèmi tí mo kọ́ lè tèmi mi ò dé kọ́ lẹ́niwẹ̀ but tó bá dà sí kò sọjí náà màá ṣe sọjí yẹn dé ojú àmì tó bá dà sí kò ká so kó ká kọ worship so wọ́n wá realize wípé táwọn ṣe ń try láti dá mi padà sí that doctrine yẹn mo máa ń wọnú ẹ̀ so kò pẹ́ kọ́kọ́ bá mi pé ṣe lè kọrin pàṣẹ mo lè kọ́ èmi dẹ̀ ti kó báńdì kiri jọ nígbà yẹn tàti máa ń lọ sí concert àwọn máa kúnlẹ̀ máa sùn kókè ẹgbẹ́ pé wá bí ti jẹ́ 5 minutes tó fẹ́ ká lọ so máa kọ́ bá mi pé òun rí ó kéré gan òun dẹ́rìí pé òun gbìyànjú òun respect ẹ gan nígbà àsìn church bàbá wa mọ́ torí yes àsìn ní church dáàdì mi mọ́ as at time ìgbà yẹn àwọn kankan ti ń ṣẹlẹ̀ tó jẹ́ pé olúkakú kọ́kọ́ ní láti ju orí ààrẹ so tó wá pé church dáàdì mo wà lábàá sọ pé àtòrí church dáàdì ẹ̀ ló tún wà ní àyè ṣe gbà church mi tí mò ń lọ tó jẹ́ CAC ni mo tún sọ pé tí bá ń kọrin màmá ṣe kí ni so my man how dey good o ṣe lè kọrin mo lè kọ my man kí wá play that was I think my first gig was 2003 ìjọ ni màá kọ́kọ́ tẹ́ ọgbọ́n fúnra mi tẹ́mi máa ṣe show so the kind of music I do mo ń kíyàn mo ń kílè tí èlòmí bá déwájú mi mi ìmọ̀ bó ṣe fẹ́ jẹ́ mi ìmọ̀ kan tó lè máa sì máa kí ẹ̀ mo fẹ́ gbowó mi because I'm a business woman I'm a business woman so èmi ti rí pé I don't like to be boxed into a corner I'm this kind of person tó yẹ pé mi like kọ́ máa sọ pé nǹkan báyìí ló wà limited to gẹ́gẹ́ báyìí máa ń ṣe níbi tá a wà yìí o kọ́ọ̀pù yìí ò gbọ́dọ̀ kọjá tó bá ti kọjá bí o ti ń kúrò tí bá ti rí pé kíní ẹ máa gbé no mi like kọ́ máa box me into a corner so everybody that sing gospel I respect them and I love them but I want people to always know that is not the business of gospel those days. That's why I'm quoting Matthew 28:18 for one. Gospel means begogon or gospel to kọ́kọ́ jáde. Ẹ lọ sí gbogbo ayé kẹ́ máa wàásù ìyìnrere. Ìyìnrere ló ń jẹ́ gospel. So ìyìnrere ó ṣe pé kínkín torí pé fẹ́ á ná mi lówó. So I wish people can really understand. So when I see it, I just look at us and say we are all entertainers. Because at the end of the day, ó pé any gospel artist àbí. Tí church bá pé ẹ̀ tó bá fẹ́ fún ẹ ní 6 million naira. Tó bá ti gba 10 million tí wọ́n ti charge wọn yẹn o ní lọ and you still say you are gospel artist. So they cool be. I am not one of those people that will say torí pé ó jẹ́ gospel kò má gbowó ẹ má ṣì mí gbọ́ wọ́n má gbowó Bíbélì sọ pé ẹni tí kò bá ṣiṣẹ́ kò yẹ kó jẹun iṣẹ́ iná ló ń ṣe tó fi ṣe kíni tó fi ń jẹun but when you now say gospel ṣe mo fẹ́ lọ jèrè ọkàn ni mo fẹ́ lọ preach ni why is it now pé tó pé owó tó wá béèrè gangan tó bá ti san ó sọ pé ó lọ ṣe ni pé bí ṣe ta ní gbogbo wa but one thing I like about Nigeria is this Nigeria like people that pretend a lot Nigeria love pretenders gan. They don't like real people. They just want you to come out and say gospel shabu nko. Oh, wọ́n máa kú fún ẹ máa follow ẹ. But wọ́n wá sọ pé juju mu nko or Fuji wá máa gba àwọn ọmọ ní Fuji yẹn. But I wish we pé kan wá níbi tá wà bá jókòó sí. Tí gospel jókòó sí. Tí Fuji bá jókòó sí kí camera kan wá wà be ká play fún àwọn ayé. Káwọn ṣe máa tẹ̀lé. Gba lọ máa mọ̀ wí pé it's not by maybe your household appearance. Ó náà láyé tó ṣẹlẹ̀ lẹ́jọ́ mẹ́ta tí ṣùgbọ́n lónìí tá bá ní pé kí a ní oyin lọmọ Diamond oníwo gan ní ẹni pé juju lè mi kọ lẹ ń kọ ṣùgbọ́n juju mi wá ní ẹ̀ka tó pọ̀ nísàlẹ̀ kí làwọn ẹ̀ka ríka ẹ̀ ẹ̀ka títẹ̀ tó yàtọ̀ sí tẹlòmíì n kò fi bẹ́ẹ̀ yàtọ̀ sí tẹlòmíì jù bọ̀kan ẹ̀kan tẹ́mi kan lè fi sọ wípé mo fi yàtọ̀ gédéǹgbé gẹ́gẹ́ bí obìnrin ni pé mo dìdí mú ọ̀làǹdó ọ̀wọ̀ mọ́ kẹ́nẹ̀rì style. ẹ sì mọ́ ń kọ́ dáadáa ẹ fáwọn tí wọ́n á máa kọ́kọ́ rí nígbà àkọ́kọ́ ẹ ti làlújá o bẹ́ẹ̀ lọ́wọ́ jà yín pọ̀ ó dé gbàrà ó dé gbòòrò ẹ ti ẹ fún ìtọ́wò láfi máa gbọ́dọ̀ bóyá yín ṣe tí tóbi yàtọ̀ kẹ́nẹ́rì hùn ẹ mú wọlé ká ti ẹ̀ gbọ́. ọ̀pọ̀ bá rí wa lóde wá rí wa wà wò àtẹ̀mbẹ̀lú bẹ́ẹ̀ lásán la jẹ́ ọmọ kúkú ju iṣẹ́ wo bọ́ ṣọ́bọ̀ òkúkú tọrọ jẹ́ ẹgbẹ́ mi ò kẹwọn yẹn àgùdà ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì mi iṣẹ́ ọwọ́ mi lèmi jẹ́ tí bá dórí stage máa ṣe dáadáa bó ṣe yẹ kí n ṣe. ilé náà dábàá ó dùn. so ó dà pé torí pé mo gùn lé dáadáa àwọn ẹ̀wá rò pé wọ́n wá límìtì mi síbẹ̀ pé bí akọ tó lè ṣe ni ẹ̀ wọ́n wá límìtì mi wọ̀ ọ̀dílé mi nìkan sọ fún pé kọ́ tí mo lè ṣe rẹ̀ so I can sing gospel I can sing Fuji when I say I can sing gospel I can go 24 hours without missing it. Tẹ́ bá lè fẹ́ ṣe Fuji talẹ̀ pọ̀wọ́lé talẹ̀ tẹ̀lé bá mo mú ẹ̀ nìyí. mi ò mú èèyàn kankan nínú Fuji. ọ̀rọ̀ talẹ̀ wá lò. ṣé mo kan tí mo lè sọ báyìí Fuji mi ò ní vocal yẹn kan pàtó tí mo mú. ṣùgbọ́n ẹ̀ ń kọ Fuji. bó ń lórí àwọn mẹ́rin tó jẹ́ pé mi lè máa kọ. ẹ̀ ń kọ Fuji àbí? ẹ̀ kọ Fuji ẹ̀ dàkún.
àwọn aládájọ́. ìfẹ́ ayé mi ti tẹ̀ máa kọ́kọ́. ó yá. ọ̀rẹ́ mi sáré wá ògo sáré wá wo ìtọ́nà ògo yìí lọ́wọ́ yẹ̀wò ògo olúwa ni ògo tí mo wí yẹn tọ̀ débi pé já ìtọ̀nà tó tọ̀nà ọgàn ò halẹ̀ tó torí pé kò sí èèyàn tó máa ná ohun òmòyìn lọ́wọ́ tàbárẹ́ ni tó sọ pé ohun òmòyìn lọ́wọ́ ẹ̀yẹn fi sílẹ̀ bóyá ní ìyẹn ò jáde rí tàbí kò sí lórí social media àfàìmọ̀ bóyá ló ń wọlé ló ń gbé ojú ọmọ ayé lórí ilẹ̀ àti rogo diamond. òṣùpá mi olórí tó kọrin sẹ́yìn ìlú gbà. ẹtún wọ pàṣọ. gẹ́gẹ́dì kele tí ni àbí kò fẹ́ ó ṣe ọlọ́run ò bójú. So when it comes to Fuji mo lọ lórí wàásù àìdè pattern fún dídí 1 hour. ọgbọ̀n bí mo ti ń wọ́n yẹn lọ́mọ diamond mi ni ẹ máa wọ pé ẹnu mẹnu tá ni. mo lè wà lórí ẹ. So that's why I sọ pé mi really ni. Pàtàkì ẹnìkan mò ń tẹ̀lé. I love all of them. Fuji. I love all of them, but mo ní favourite láàrin wọn. I have favourite because of his personality that I love, which is Òṣùpá Saheed gbogbo ẹ̀ ní afọ́jú gánmọ́ lórí social media. Òṣùpá. Àwọn like ẹ̀ gan. Sórí gbogbo nǹkan àwọn obìnrin a ní àpàṣọ ní àpàṣọ. No, wọ́n like majority obìnrin. But favourite mi l'Òṣùpá. Ṣé ṣàpọ̀ yàtọ̀ nínú like àti favourite? Ẹ wà yàtọ̀ ṣá. Kí ni nǹkan náà tí Òṣùpá fi yàtọ̀ tó fi dáyọ̀ pé ẹ ti ń fẹ́ tẹ̀lé rè? Ó yá. Mo máa sọ pé nìkan fáwọn ẹ̀kọ́ Òṣùpá fúnra wọn nǹkan tí mo fi like àwọn dọ̀là. Nígbà tí àti jẹ́ kọ̀kọ̀ tá àti lógo tá àti jẹ́yàn. There was a time, I think that should be yéma tí wọ́n tó yà bí 15, 17 years ago. Wọ́n fẹ́ ṣí hòtẹ́ẹ̀lì kan ní Abúlé Ẹ̀gbá. Òṣùpá ló wá pé àtẹ̀mí. Ìgbà lọ́sọ̀ máa ní ẹ̀kọ́ kó sáré sí stage fún lágbàdá ìlú 10 minutes. Kò ṣe ná. Kò fi. Kọba orí tó dé. So gba irúsìn àti nǹkan nísìn. Bọ̀ nígbà àkínkọ̀ tó dáhùn náà pé opportunity tiẹ̀ ní káti ẹ̀rí bí lọ. So gba ẹ̀rọ náà ní kí n gorí stage kóṣùpá tó dé. Wọ́n ní kí n gorí stage fún 20 minutes ni. Kóṣùpá dé. Every how many minutes mo lò ju 4 hours lọ. Kí ló dé? Òṣùpá ó dé. Lọ sí Ìbàdàn lọ play fún Akala. Kì í dẹ̀ ní wọ́n rí. Tí bá ń rí wọn rí ìgbà ẹni. Ibi tí mo ti kọ́kọ́ lẹ́kọ̀ọ́ Òṣùpá ó pọ̀ gan bọ̀kọ́ tí wọ́n fi wíìnì àti mi jẹ́ ọ̀la. Ó yá fẹ́ gbọ́. Ibi tí wọ́n fi wíìnì àti mi tí mo fi máa láìkọ̀ ni pé nígbà ẹni gbogbo ìjà wọn àti Paso kìnní kan tó ń rè nìkan. Nǹkan tí mo fẹ́ lẹ́kọ̀ọ́ ni pé tó bá ń bẹ́jà máa dárúkọ ẹ̀. Òun blunt bí èyí. Táwọn bá ti gorí stage wọn gbọ́. Àbẹ́yìn blunt bí òun. Àwọn mo fẹ́ fi wèrè yẹn jọ. Mọ̀kọ́ lọ gbá mi inú ẹ̀ torí mi ti yàtọ̀ díẹ̀. Àwọn ló ti yàtọ̀ pátápátá. Wọ́n ní pé táwọn bá ti gba mic. Wọ́n ní tàǹtà rọ́bà lágbólé Fuji. Ọkọ̀ yẹn. Wọ́n ṣe àkùkọ bá lè kọ̀lọ̀kọ̀lọ̀. Ó ṣe scope mọ́. Kò ṣe pé kó máa lo scope pé. Ó sọ pọ̀ òun. Bíbí ló bá wí. Bẹ́ẹ̀ ni ọmọ wúrà. Àkùkọ bá lè kọ̀lọ̀ yẹn lọ́gbà tán. Ṣùgbọ́n bá ti rí àkùkọ bá lè ìṣòlẹ̀ bá sá fún. Ṣùgbọ́n mi ò dé láìkì Fuji mi ò gbọ́ mi gbọ́ rí. Òṣùpá rẹ̀ kì í láìkì Fuji. Nígbà mi kan máa play ẹ̀. Ó máa bọ́ síta wà lọ́ra ábọ̀ mi wà pọ̀ pé kí ló ṣẹlẹ̀. Ó lè di kíní kan wọ̀ part 1 kíní kan part 2. Màá wá dúró sí torí àwọn èèyàn wá láìkì mi láti kékeré máa bèrè question bọ̀. Kí ni reason tẹ́lẹ̀ tí gbúyọ̀ tó lè tó ẹni tí gbúyọ̀ jù ní mi mọ̀ kó tó fojú ó ṣàwọn aṣàlàyé gbà ẹ̀. Ẹni tí ó ń bù yẹn mo fẹ́ gbọ́ abọ́bì yẹn náà yáyà ìyẹn kẹ̀kọ́ lọ́rọ̀ lẹ́nu rárá mo á lọ ra Paso. Nígbà tí mo á lọ ra Paso mo á rí pé bàbá ní bàbá wọn là pọ́n tí wọn ẹ kàn ní èrìà ẹ̀fún wọn sílẹ̀ ẹ̀jẹ̀ kọ́ wàá bọ̀ wá. Ó ṣàṣe wo kí ni ẹgbẹ́ rẹ̀ eléyìí yóò bẹ́ ebu dáadáa ẹni yóò lẹ́ẹ̀kẹ́ ebu ẹni yìí mo láìkẹ́ ó fà ó máa mo ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n èrè jẹ́ lọ gbọ́. So gbà tí mo ti ra album Paso bíi méjì tí mo ti rí pé bàbá ò sojú abẹ ní ìkó bí mo ṣe fẹ́ bàbá kọ́ lè kọ́ ẹran lọ́wọ́ gbogbo ẹ̀ la gbọ́ alábíà gbogbo ẹ̀ la rí ṣùgbọ́n ẹ̀ fi wọ́n sílẹ̀ kíníkan gbà tí wọ́n padà gbọ́ album kan bá gbọ́ àgbákòlò bí wéèrè. Wá sí o káàsà. So baby I just fell in love with him because of his boldness. Because tí bá gbọ́ títí Paso wà á máa ṣe kàmìkàmì pé ta ló ń bá mi gangan nínú wọn. But ti Saheed Òṣùpá sàn láàrin ajẹ́rìmú ní pẹ́kọ́ mi ò mọ anybody wọn rí mi gbọ́ Fuji because mi ìṣọ̀wọ́n ní Fuji gospel of ikọ́ àwọn àgbà. Tabúlé Ẹ̀gbá ṣọ́ wà bí ò wá. Bàbá padà wà so nígbà mi ìgbà yẹn tíjà wa ṣẹlẹ̀ ṣe mọ̀ pé láì gbà yẹn wọ́n máa ń gbé tẹlifíṣàn sáré títì táwọn èèyàn máa ń dúró wò mo rí pé títí Òṣùpá ló máa ń dúró wò jù. Àwọn máàlù àwọn ọmọdé wọn lọ́kọ́ sáré bọ́ọ̀lù. Kó tó di pé mo rí wọn kọ̀ọ̀kan èmi ológo rèé Olúwa gbogbo mi fún mi ó wá ka Psalm 91 English. Òṣùpá ọmọdọ̀la nǹkan tí mo fi fẹ́ràn wọn majorly lélẹ̀ kó tó di second one. Nígbà tó kọ èmi ológo rèé Olúwa gbogbo mi fún mi. Àwọn kan ti ṣe ìgbà tó kọ́ délẹ̀ ó kọ́ ni he that dwelleth in the secret place of the Most High shall abide under the shadow of the Lord. Ó tún wá vocal yẹn léyìnbó. Wọ́n ṣe Christian máa yìí ni wọ́n ní Muslim ni. Mùsùlùmí ni aláàjì bàbá. Ó Psalm 91 léyìnbó. That means this person must be intelligent. I have to follow him. I must follow him. It is not his field. But èmi tí mo jẹ́ ọmọ pastor gan mi ìmọ̀ sáàmù lè yìnbó Yorùbá lọ fi kọ́ ẹ tó jókòó níbi kọ̀ọ̀kan gá ògbó.
kó tó wá lè fi èyìnbó fókàsì èmi ológo rẹ̀ mo á bẹ̀rẹ̀ sí ní tí gbogbo ẹbá tó wá pè máa ní kí ni táìtò eléyìí á sọ fún mi ó yẹ pílẹ̀ kí sí kí máa ṣe wá ara ni àbẹ̀kẹ̀ ń gbé tí kẹ̀ níbọ̀ mi ló ra títí mo pàtó yẹ mo wá ti torí pé mo fẹ́ gbóṣùpá máa lọ́wọ́ yàrá níbọ̀ mi gbà ẹ̀ níbọ̀ mi ti wá rí pé mo láìkẹ́ tó rọ́mọ̀ pé mi ta sẹ́rìbọ̀dì lé àmì oyin mo ti rà á dé o mo ń bọ̀ jẹ́ kí n dáná tán mo fẹ́ àwọ̀ nínú ìyàrá yín torí mi ò kì í gbọ́ àwọn ní ti fújì bí mi kọ́ ṣe fall in love pẹ̀lú Òṣùpá naturally nìyẹn so táwọn ẹ̀ bá ti mo tó bá ti ṣe gbẹ̀mọ́ mo lè ṣe gbóhùn wọn mi o. lọ́jọ́ tí ẹ pàdé lábúlé ẹ̀gbá ló ṣẹlẹ̀ ń bẹ̀. ó yẹ kí n ti kúrò wọn ní kọ́sáàtì mi lálẹ́ ọjọ́ tí mi fẹ́ lọ play Òṣùpá wà dé ọmọ tó ẹ̀ṣẹ̀ ń gòkè bọ̀ tán ní kó ṣe stage fún yín. ẹ bá ń ṣeré lọ́ntí. fún 2030 mi ṣe ẹ̀dẹ̀ dé ó dẹ̀ state mo dẹ̀ ń wọ̀ kọ́ mo wájú mo wẹ̀yìn bàbá yìí ò dé mo dẹ̀ ní kọ́sáàtì lálẹ́ ṣe ń pawó àbẹ́ pawó bẹ́ẹ̀ ṣe ń ṣeré yẹn lọ máa ṣeré lọ. èèyàn kan àti mi ní gbàgbé àti àríkẹ́ tó ta lẹ́nu ìjọ ló kọ́kọ́ pàdé mi gbogbo àwọn pípín yẹn torí Òṣùpá lọ́yẹ wá so gbà tí mo kọrin dé stage kan they were impressed special ìkànnì olówó ẹ̀ka ṣàánú ayé wọ́n dún yẹn lọ àti àríkẹ́ dídé kó má kọrin dànù àti àríkẹ́ tó ta lẹ́nu if you have seen this video I love you that's one of the reasons mo fi love àǹtí yẹn náà wọ́n dìde wọn náwó báwọn ìṣẹ̀lẹ̀ pàǹtí àríkẹ́ dìde àwọn ẹ̀kọ́ kan náà bẹ̀rẹ̀ sí ní náwó wọ́n ṣe wá náwó ní tèmi ṣàbí pé mo pa ọlọ́bọ̀ mo táǹtì ti lọ àti wà náfta 11 event tọ́ ni mo máa kó bẹ́ẹ̀ ní sẹ́fún kẹ́mi ṣí kí ní bàbá bàdé so kò pẹ́ lọ́kàn àbá Òṣùpá ti dé máa kọrin lọ́gọ́gán mo kàn ní kẹ́mi máa kọrin wo lọ láti kékeré lẹ́mi ti gíràn díẹ̀ mo kàn gbé máìkì lẹ́fún kan ọmọ mi ni mo máa kọ́ lọ ń bọ́ lọ́wà mo bá kọ́ lọ sí ń bọ́ lọ́wà so me I know he is a superstar then but I still have that courage okay mo kàn tẹ́ fẹ́ lọ challenge wọn mo ń lọ sọ́dọ̀ Òṣùpá challenge mo gbé níwájú wọn so that's one of the reasons why mo fi like Sálàlà dọ́là Sálàlà gbogbo àwọn tí wọ́n wà ní àyíká Òṣùpá mo máa ń sọ lórí àwọn platform kékèké lẹ́yìn wọn mo tún máa sọ bíbá ilé mi they are one of the most responsible people tó yẹ kí olóore àwọn bàló máa ní ẹgbẹ́ wọn they don't look down on people mo ti pàdé ọ̀pọ̀lọpọ̀ olórí tó tẹ́kọ̀ tó bá fẹ́ lọ kí wọn even títí di bá ṣe ṣe lórúkọ tó wọn ní jọ́kọ̀ wọn wá ṣí ẹ báyìí bọ̀ àwọn tó ń wà lẹ́gbẹ̀ẹ́ Òṣùpá orí bẹ́ẹ̀ mo ní lọ́dún yẹn mo ń sọ̀rọ̀ bí almost 20 years ago àwọn gọ́ọ̀lì máa ń rántí mo kàn lọ bá Òṣùpá mo kàn ń búlọ́ ni mo kàn lọ jà àwọn dà gbà mí ṣe máa ń múra bí ọkùnrin mi ń bo lọ́wà lọ́wọ́ ni Sálàlà wá pàdé lẹ́nu ọ̀nà èmi tẹ̀rù pọ́mọ̀ yàtọ̀ ọmọ bàbá ni wọ́n kọ́ ni níbo ló lọ mo níbi mo kọ́ ní látàrọ̀ kan tó dé kílé tó ayé pẹ́ dé má bínú traffic lòun àti pápẹ́ ká tó wẹ̀ mo ní okay mo ti fẹ́ máa lọ bọ̀ mo fẹ́ rí Òṣùpá torí mo fẹ́ bí wọ́n lè pè kílé tó ayé pẹ́ dé tọ́ ìdílé mi torí pé kò sọ lórí tó máa kọrí bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn jẹ́ kéèmí lọ Òṣùpá lọ́dẹ̀ lóde so wọ́n ní ìyàrá ẹ̀ lélẹ̀ but I wà lórí step mo ń go step lọ so àwọn adó síbi ṣẹ́wọ̀n tí ẹ̀ bá go step dókè ibi tó máa stop sí àwọn dó wọ́n ṣọ́ anybody tó bá fẹ́ gbàbẹ̀ wọ́n kọ́ ní ìyàrá ẹ̀ ló wà bó bá ti débẹ̀ bá sọ̀rọ̀ díẹ̀ jẹ́ nìkan iṣẹ́ o ṣe ní excitement tó kò tẹ̀ ọ̀kọ́ alára mi pé wọ́n ti disturb mu wọn ní mi lára wọ́n kọ́ ní kí wọlé tó yẹ kí n kọlẹ̀kùn bí mo ṣe yà sọ́ọ̀rọ̀ àwọn ọkọ̀ sílẹ̀kùn ní gbèrú ilẹ̀kùn tí máa ṣíra ó yẹ kí n dìde kí n ṣàlàyé bíbá ẹni Òṣùpá kọ́ ni kí ló ṣẹlẹ̀ wọ́n ti wọ bàbá ò wọṣọ sára ni wọ́n ti wọ boxers Òṣùpá ní márùn ti story tí mo sọ ẹ̀ wọ́n ti wọ boxers tọwọ́ ẹ̀ ti gòdè bí wọ́n wá wọ ṣòkòtò wọn lọ ṣòkòtò ẹ̀ṣẹ̀ dé bí ẹ̀ ní sori èyí mi l'Òṣùpá ẹ bá bínú sáà mo kàn fẹ́ bẹ̀rẹ̀ pé kí ní sẹ́ pẹ́ dé ni. jà kí ọmọ rẹ̀ ti ẹ̀rọ wọn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe ọkọ̀ ni pé mo pẹ́ débi tí báwo mo ní èmi mo pílẹ̀ lọ́tà ọ̀sán wọ́n ní bọ́ṣẹ́ máa bá mi sọ wọ́n á di ṣòkòtẹ́ má bínú bọ̀ ọkọ̀ kan fún lọ́tà kẹ́ pé kí ló ṣe bọ́ ṣé mo kò sọ pé òrọ́pọlọ ni orí òpé ni ó lè jáwọlé ó ní rònú ni and I know I was wrong but excitement pé ọtí ẹ̀ ní kílẹ̀ báyìí lásán mo ṣílẹ̀kùn ní mi tiẹ̀ fẹ́ mọ nǹkan tí torí mo pé kíyàn tó lè fún mi go ahead bóyá bàbá free wọn jókòó jẹun lọ́wọ́ kéèké mi lè máa lọ wọn kọ́ ni má bínú Òṣùpá tẹ́ ìbẹ̀rẹ̀ sí ní explain fún mi mo ti bá wọn sọ̀rọ̀ yìí o tí mo like wọn tó ọjọ́ àkọ́kọ́ tí ó jẹ́ pé kọ́ máa sọ fún mi pé Òṣùpá ó pààyàn níwájú mi tí mi bá ti rí evidence tọ́ ọ̀dẹ̀ confirm ẹ̀ fún mi pé àwọn pààyàn mi lè hate wọn for any reason that's one of the reasons why tí mo pọ̀ wọn nípa pé concert mi nígbà tí mo fẹ́ pọ̀ a lot of people discourage me Òṣùpá of all people kiri kan kò tẹ̀ ṣe fátà ní lóko mo ní I know why I love this person. ó dẹ̀ wá ṣùgbọ́n ọjọ́ àkọ́kọ́ yẹn ṣé àjọṣepọ̀ yẹn ó tẹ̀síwájú bẹ́ẹ̀ ni. rárá èmi ò kí n wáyọ̀ mi ò wúlò bẹ́ẹ̀ ṣe ń wọ̀ mi àléébù kan wà lára mi ó bá mi jẹ sọ àwọn ẹ̀dẹ́ máa pè ní ìgbéraga mi ò mọ bó ṣe ń wáyọ̀ mi ò mọ bó ṣe ń pèyàn lọ́jọ́ yẹn bóṣùpá ṣe ń kanjú tó ṣe ń di aṣọ yẹn pẹ̀lú má bínú kò tó máa ṣe pé má bínú ok mú láìka ọ̀rọ̀ ìfún látọ̀rọ̀ pé gúdo wọn ló dílé mú dáadáa ó pẹ̀lú kọ̀tọ́ kan àwọn ṣe balẹ̀ táwọn ṣe pẹ́ bẹ́ẹ̀ àkàlà wọn lọ pé fún ibẹ̀ yẹ. ó tún ṣàlàyé lọ. ó tún ṣàlẹ̀
as a male coming tó mọ̀ mi rí. ìgbà ẹ̀yin náà ṣe ń bọ̀ ni o ẹ̀ṣẹ̀ ń bọ̀ ṣe ń bọ̀ ni. ẹ wá pàdé Òṣùpá ó ṣe dára sí. dáadáa sí mi ẹ wá. wọ́n wá fún mi lápọ̀ìntìmẹ̀t. kò tó wá ṣẹlẹ̀ pé a lè dúró máa time ti lọ wàá pàdé mi wàá bá mi ní Ìkẹjà àbí má gòdó dárúkọ yẹn ìkan méjì lọ pé gba nọ́mbà lọ kíní kan ó pè mí o mo náà sáré lọ fẹ́ lọ kó fẹ́ lọ pàfọ́ọ̀mù. àjọ wa padà Òṣùpá wá ní ok ìwọ ló ti ṣe wàhálà kí tó dé padà sórí stage yẹn máa kọrin yẹn lọ kó ṣe àdámẹ́ kí n padà fáwọn. I felt fulfilled. ó ṣe dáadáa. I felt special. ẹ wo kámẹ́rà dúpẹ́ lọ́wọ́ Òṣùpá lẹ́ẹ̀kan sí. I love you. You done me. Next week ni wedding wa afẹ́ṣe wedding next week. ẹ yàtọ̀ Òṣùpá tó aláàjì sáré Òṣùpá ti ní àwọn tuntun o orin ọmọ Diamond. I love you. I want to say thank you. Thank you for not looking down on me when I was still coming up. Thank you. You might not know this is what you've done to win my heart. So apart from pé mi ti kọ́kọ́ like ẹ̀ pọ̀ blunt yẹn. lórí tó pàdé ẹ wà disappointed. So disappointed. A lot of people what time my mom will social media wọ́n pọ̀ bẹ́ẹ̀ pé nice go down. I wish people can see them when there is no camera. Ìgbà làwọn èèyàn máa mọ̀ wípé àwọn tá máa ń blunt in front of camera and outside the camera. táwọn ní kí ìyàwó rẹ̀ rà àwọn tí wọ́n jẹ́ àwọn aṣùgbà ẹ̀jẹ̀ ń lo Yorùbá yẹn ìyẹn àwọn tó máa ń wà lẹ́gbẹ̀ẹ́ àwọn olórin èèyàn kò ní lérò fẹ́ kú gìrì lọ bá wọn. kò rọrùn ṣùgbọ́n kí wọ́n tó fún yín lórí ọ̀fẹ́ láti gòdìdì òkè lọ sílẹ̀kùn kẹ́tọ́ abábí tí wọ́n bá ti ń wọ tó ti wọ wọ̀ǹdó bẹ́ẹ̀ àtàwọn Haúsá ṣé àbẹ̀wò àná lẹ́yìn náà ló ń bẹ̀ ní àwọn ẹ̀fáyín tó ń gbà ọ̀rọ̀ bí ogun orílẹ̀ sọ yìí o ẹwà yẹn á tún pọ̀ jù báyìí lọ. tẹ́gbà rí tí ó máa ń pè mí fine. ṣùgbọ́n pa ìwà mi ṣùgbọ́n because I was really going through a lot then so bí èrè pé mo fine gbà yẹn. tẹ́mi bá máa ń rò I think kò ń ṣe ẹwà because most people tí bá ti ń sọ̀rọ̀ yẹn létí wọn wọ́n máa ní pé that is how they behave to almost everybody. mo ní ọ̀rẹ́ mi kan ọ̀hún ọ̀rẹ́ mi ọkùnrin tí bá ti ń ròyìn pé nǹkan báyìí mo ṣe láìkẹ́ ni wọ́n á láwọn òparun kan tí mo láìkẹ́. ṣùgbọ́n tó máa sọ nípa olórin fújì wọn ní Òṣùpá líle èèyàn líle. nǹkan tí mo fẹ́ sọ gangan náà nìyẹn but people judge because he doesn't take bullshit. ṣẹ́rí àwọn tábà kí n gba pé o sọ̀rọ̀ sí nísìnyí ò lè wà sórí péjì mi kò tró mi kò lọ score free. ẹ fèsì. èmi ò ṣe celebrity tí ó ní fún ẹ lẹ́sìn. ìmọ̀ ń gbójú kó ń bẹ̀ ni. celebrity tèmi I tell people ẹ máa pè wá ní celebrity blood runs in my veins bó ṣe bí ẹ lọ ṣe bí mi ẹ̀jẹ̀ tó dà lé ẹ lórí gbàdọ̀ máa bí mi lọ bí mi nítorí pé mo kàn wá fi popular díẹ̀ àwa lórúkọ díẹ̀ àbí follower wa ó ní ké lẹ́yìn ó wá rò pé máa wá sọ́dọ̀ mi wà wá bú mi so you will not go scoffing that's the kind of person tó ṣùpà jẹ́. àwọn ẹ̀jẹ̀ máa sọ pé wọ́n ní èyí náà pé onígbèraga ni. èmi ti mọ́ra mo nígbèraga ẹ mọ̀ tí mo ṣe nígbèraga when you allow people to trample upon you and they go scoffing ò nígbèraga. ṣùgbọ́n tó bá ti allow kí wọ́n bójú ẹ jẹ́ kó lọ ó ti di onígbèraga automatically ẹ̀yin try kẹgbẹ́ra yín sílẹ̀ lọ́jọ́ kan káwọn èèyàn kan gún ìbáṣabàṣa kẹwàá máa ké kọ́ máa bẹ̀rẹ̀ pé má ṣe bẹ́ẹ̀ mo ó ti lọ ẹ̀ ó fi jàpọ̀ lọ́jà ọlọ́run máa dìde fún ẹ wọ́n máa lọ máa ròyìn káàkiri pé èèyàn gidi ni ọ ìjọ tó ń sunkún gẹ̀mí gan mo bẹ̀ẹ́ ṣùgbọ́n tó bá ridicule ẹ to stand up for yourself lẹ́sẹ̀kẹsẹ̀ and onígbèraga gan má lọ try ẹ ọmọ yẹn o rude gan. most of people tó máa ní mo nígbèraga they don't even have a encounter with me personally they've never seen me. wọ́n kàn ń gbọ́ ìsọ̀ ìkíni. ẹlòmíì ò rí rí just because ó wá sórí social media mi sìn bọ̀bọ̀ kan báyìí lórí social media mi ó túrò mi lálẹ́ àná olùpadà bẹ̀bẹ̀gbẹ̀yìn lọ́nà conversation mi ni screenshot gan wà mí ó padà bẹ̀bẹ̀gbẹ̀yìn ni mo ya picture fúnra mi mo ní gbẹ̀rẹ̀ bí láyà mo dẹ̀ ya láti fi kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wípé kéèyàn ní gbẹ̀rẹ̀. ọmọ èmi ò kọ́mẹ́ǹtì. ẹ̀ tẹ́ bá ti kọ́mẹ́ bá bú mi ẹ̀ ní lọ score free. àwọn àna tọ́ mi ó ń bí lónìí. wàhálà ẹ̀ ní lọ score free. I have never go to anybody's page and bully them. You will never see me on anybody's comment section. Kíkan ẹ báyìí, kíkan ẹ kó wá láti rí báyìí, kó máa ṣọlẹ̀. Tó bá gbénú mi, ó máa jẹrà mọ́nú mi ni. I was not brought up to troll anybody. I make people feel good. So tó bá wò pé o fẹ́ wá sórí page mi, bí a nítorí mo wọṣọ kan lórí stage mo fi jó. Mo máa sọ fún ẹ bá pè mí láṣẹ máa ní mo wà responsible jù ìyá tó bí ẹ lọ. Mọ̀mọ́ rẹ̀ lọ́nlọ́hùn. Ìyá ẹ̀ ni, torí ìyá yẹn kan lèmi náà jẹ́, àwọn ti ga jù mí lọ lórí ìdúró. So ẹlòmíì máa ní lẹ́kọ̀ọ́ lẹ ṣe máa ń dárúkọ ìyá ẹlòmíì. I'm somebody's mother. I'm some people's mother. My kids are not grown. Tó bá wá sórí page mi, tó bá ń bully mi, tí mo bá ti lọ wẹ̀, tí mo ti lọ wẹ̀. Àgàrà tó bá ti pè mí láṣẹ́wó, ìyá ẹ̀ náà ṣàṣẹ́wó ni. Ẹ dà padà. Bàbá ẹ̀ nìkan kọ́ ló bá yẹ ẹ̀sùn kó tó bí ẹ̀. Tó bá tún wá jẹ́ bàbá ẹ̀ nìkan kọ́ ló bá yẹ ẹ̀sùn tó fi jáde láyé. Obìnrin kó bèèrè tọkùnrin bá ti gorí ààyè àṣẹwó ni. Ṣé ìní rẹ́kọ̀dì lọ́wọ́ ni tẹ́lẹ̀? Àgbọ̀ rárá bó ṣe máa jẹ́ nìyẹn. So mo máa ń like kí n fún àwọn èèyàn ní medicine tó bá fún mi. Give and take. I give people their own medicine, especially when you're trolling me or when you're bullying me. Tó bá disrespect me physically, mo lè jẹ́ kó lọ score free. Torí mo kì í like kémi àtẹ̀yàn. Nítorí táwọn ìbá ní ilé wọn burú gan, màá ní ẹ pé èèyàn kan tí mo ti bá jáwàá rí. Bí tí mo fi máa ń win wọn nìyẹn.
Have you ever seen me set camera and say mo fẹ́ call your out lẹ́ni? It has never happened in history. If it has happened, let them bring it out. Mo wá set camera ọ̀rọ̀ tó bá ń lọ tí gbogbo èèyàn bá dá sí. Ma set camera mi ma dá sí. Ma air opinion mi. But I've never set my camera to call anybody out. Or sọ pé mi àti èèyàn kan jókòó bá parí ìjà látọdún tí mo ti ń kọrin yìí. Èèyàn kan gan tó fẹ́ ṣe fàmí fà tó fẹ́ ṣe kíní lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti rí pé ó ti fẹ́ máa dàbí dìgbòlugi. Mo block ẹ̀ kò bọ́ síta ayé ò gbọ́. So why do you call me oníjà? Just because I don't take nonsense. Ẹ jẹ́ mi abẹ́rẹ́ lọ́wọ́ yín. Onígbéraga ni mo dọ́dọ̀ rẹ èèyàn líle ni o ìjọ tiẹ̀ mo ní pàdánù kọrí nǹkan tó lágbára tó dùn yín. dáadáa ìyẹn náà wà máa pàdánù dáadáa ó dàbí kan tí mo ṣe sọ kí nìkan fọmọ mi lẹ́nu bá ti mo bá sọ̀rọ̀ mo ní tó bá kọ́kọ́ ní bíútì lásán tó mọ̀wé lásán tí kò tó tún wá ṣe wá ń dá ẹ lójú wà ní ọ̀tá tó pọ̀ gan. Bẹ́ẹ̀ni. àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan máa wọ́n máa hate ẹ for no reason pé ó ga mo ó tún jù mí lọ gan tó ṣe fine jù mí lọ wà kọ́kọ́ ní ọ̀tá. So those people, instead of them to tell people why they hate you, they will just say, "Ẹ má lọ bá o, tẹ́ bá lọ bá o, máa bú yín, máa rude sí yín o." Àmì ẹni tó tún wá padà bá mi pé mo fẹ́ pè ẹ́ fún show. Wọ́n máa fi conversation wọn mi. Wọ́n dẹ̀ ló máa ń bú yín, ló burú gan, ló máa bú mi pé wọ́n dẹ̀ fẹ́ wà lánàá ṣe bú mi. Pé ìgbà tó wá padà rí lójú ayé wọn wá rí pé ó ṣe ẹ̀ báyìí. So normal, most of the time, àwọn èèyàn máa sá fún ẹ̀ nítorí kan tó bá gbọ́ nípa ẹ̀. So àti tí mo mọ̀ sí, àti tí mi mọ̀ sí, mo wà very sure pé àwọn kankan àti máa ti lose. Nítorí pé òyìnbó máa ní ìgbéraga máa dọ̀dọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti bá járe tàṣíjọ ní ìṣúrí yàtọ̀ comment section kó bọ́ta kó wá sọ. ṣùgbọ́n nítòdodo Oyinlọmọ Diamond ò ní ìgbéraga o. mi like ma convince ẹ pé mi ní. ẹkọ kọrọ. Daddy mi like ma convince ẹ pé mi ní ìgbéraga. I'm not gonna convince you. Onígbéraga ni ká gbà bẹ́ẹ̀. Let them see me that way. Tó bá ti wá ní kàtà pẹ̀lú mi personally ọ̀tọ̀rí mi nígbà tí wọ́n sọ pé mi ò ní ìgbéraga ṣọ́rọ̀ tí mo sọ látàrọ̀ gan ọjọ́ tó ní ìgbéraga mo ní mo fine kò tí ì yé yín ni. Nígbà tí mo sọ pé mi láìkọ́ máa box mi sí corner ṣé mi ní ìgbéraga nígbà tí mo sọ pé mi láìkọ́ pé mi gospel àti ṣé mi ní ìgbéraga those are the things that people will pick and say I'm not proud say tẹ bá ti mọ̀ nǹkan tẹ́ ń ṣe tó bá dẹ̀ dá yín lójú ọmọ alẹ́ proud tó bá fine tó bá tún lè sọ publicly pé I'm a fine girl ó proud say mi sọ fún ẹ it is not about wípé o disrespect èèyàn gọ́gọ́ o. People just hate when you have confidence in yourself. They don't like it. So I feel I convince one me ní ìgbéraga. Mo ní ìgbéraga now. Everyone fine, kí ló ṣe yín, everyone clean, everyone skin me, everyone she set. I like makeup. Agree life ṣe tell me fún mi le kan ká tó wọlé. Ibi ẹwà. Like ko padà like ṣe kankan. Ibi ẹwà yìí am bo pẹ̀lú Ọlọ́run. So mi mo ní ìgbéraga. Ẹ̀yin bá wa lè sọ̀rọ̀, ẹ̀yin bá àwọn tí ó jẹ́ commenters tí wọ́n kọ nǹkan sí abala àrísí. Ẹ ṣe rí gbogbo à ń troll àbò lẹ ṣe bó lẹ kí ẹ máa ṣe fanfa kí ẹ máa ibi tó kù díẹ̀ káàtó sí àbùkù èèyàn tí ẹ máa ń ṣe lè kò dá bẹ́ẹ̀ o kódà tó fi lórí àwa tí à ń fọ̀rọ̀ wáyé lẹ́nu wò náà tó bá kí wa mọ́lẹ̀ báyìí lórí social media a máa ń gbójú kò ṣùgbọ́n kò dá bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà kankan ẹ jẹ́ kí a gbìyànjú ká ṣe kí ni àwọn ẹni yìí ẹni tí ó wá sórí àtẹ ètò tó wá sọ ìtàn ìgbésí ayé láti fi kọ́ ẹnìkan lẹ́kọ̀ọ́ kí a bọ́ sí ẹ̀kọ́ máa bó bá tí lọ́nà kọ́ tẹ́ sọ̀rọ̀ ní mójú kó mẹ́mẹ́nu pé mo bá tiẹ̀ lọ ẹni tó gbé ẹwù gbẹ̀rẹ̀ bí o ẹ má lélẹ̀ kò ṣe kan tí ojú ò rí rí pé abẹ́fi pọ́lọ́wọ́ mo yà kọ́ fúnra mi ṣe fi pọ́lọ́wọ́ ni mo yà picture fúnra mi no mo yà picture wa fine God thank God ẹ̀yin náà ojú mi lélẹ̀ lórí normal camera mi ò make up mi ṣe nǹkankan nídìí ẹ̀ wọ́n compliment mi pé I wish wípé òun náà ń dán bí mo ṣe ń dán ẹ̀ pé kàn ó skin mi ó wá feel bad ó di cause on the comment section pé àbọ̀gbẹ̀rẹ̀ bí ara wọn kò fún un láyè àwọn tó drop comment yẹn tó mẹ́ta. So I was like, I hate when people see me as a perfectionist. I hate when they see me as if I'm perfect. I'm not perfect. This is me. See camera bá lè zoom, mo ní gbẹ̀rẹ̀ díẹ̀ tán, mo ní ní dì mí, mo ní láyà mi. Okay, mi ilé yá ti dì mí síta, mi ilé yá ti tán mi síta. Mo ní díẹ̀ náà ní kún ní sálẹ̀. Mo lè ṣe máa ń wọ crop top, àwọn tó ń follow mi mọ́ mi máa wọ crop top. That's why I found out pé mo ní gbẹ̀rẹ̀ bí yẹn. So, okay, mo ṣe lè show. So that these people will not be thinking I have yes, mo wá ṣe bí báyìí mo wá fi hàn. And I even write essay because I love to write. I'm a writer. Gbẹ̀rẹ̀ bí o, bàtí máa kọ́kọ́ fojú rẹ̀ gbẹ̀rẹ̀ bí láì mọ́mọ́ 14 years old mo wà. Tó ń jáde. Nígbà tó kù oṣù méjì tí máa bí àkọ́bí mi ní gbẹ̀rẹ̀ bí àyà mi yẹn tó sọ jáde. Torí àwọn tí mo ti rí gbẹ̀rẹ̀ bí tẹ́lẹ̀ gbàtà kékeré ìtàn àti dín then ẹ̀yìn ẹsẹ̀ kékeré. Àbí apá báyìí náà, ẹlòmíràn wọn níbi apá báyìí. Èmi ò tí ọlọ́run ti abẹ́ mi ṣẹ́ mi yìí ní gbogbo ṣe wá rò kó bóyá mo wà flawless. Mi yìí ní gbẹ̀rẹ̀ black para mi ní gbogbo bíbà yìí. So tí bá ti wá wọṣọ tó bá bu àyà mi mi ò dẹ̀ kí n bu àyà náà lójú ayé pẹ̀lú gbẹ̀rẹ̀ bí mi máa ṣí ń bò mí. So I just think, okay, let me give that lady courage.
so that she's not going to be looking at herself pé wà perfect. Mo wá rí pé àwọn obìnrin tó pọ̀ tẹ́ bá ṣe lọ comment yẹn comment section ṣì wà ńbẹ̀ àwọn èèyàn ṣì wà ńbẹ̀ tó sọ pé ọpẹ́lọpẹ́ post yìí mo fún àwọn courage ọmọ àwọn náà ní 14 ọmọ àwọn dúdú gbà kan àwọn kan when people àwọn èèyàn wọn kàwé débi wípé even bẹ̀rẹ̀ bí gan wá hereditary bẹ́ẹ̀ni o tún lè jogún ẹ̀ lára so I just said okay let me just give people courage so that they will not be feeling like wípé ṣe àpá celebrity àwọn la máa ń conceal nǹkan jù wàá pàdé celebrity mi lójú ayé báyìí people sì ńláńlá tó wà lójú ẹ̀ báyìí gbòdògbò tó bá dẹ̀ rí on screen filter ó máa yọ gbogbo ẹ̀ dáadáa so I hate when people see us that we are the perfect one bẹ́ẹ̀ ṣe jẹ́yàn tẹ́ ṣe ń go through imperfections làánà ṣe ń go through it and I've never for once sáré kiri láti lọ ra cream sí rí mo bí ọmọ nígbà ẹ̀bí yẹn ṣe wá ọ̀pọ̀lọpọ̀ ló wà káwọn náà ti ẹ̀jàjà ní gbẹ̀rẹ̀ bí torí pé kọ́lọ̀ lè dá wọn lóhùn so you're not gonna make me feel less of myself because I'm a mother so bàtà wọn sọ pé bóra wọn rẹ̀ skin wa rẹ̀ àwọn máa ń gbá àwọn máa ṣe tán ara bí ó ló fà á lẹ́nu ẹlòmíì èèyàn kan wá bá mi sí ó ní ìyá ń tán wọn ní ìyá ẹ̀ ló bí káàdà rẹ̀ ṣe tán nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ lánàá nìyẹn ó ní this breast is gone ó ní your destiny is gone bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn you see when you are dealing with the public they have different mentality so mo máa ń like kí n máa jẹ́ kọ́ mọ̀ pé mi got tough tó bá ń tí omi kò ń dún jẹ́ ráyè mo máa ráyè iṣẹ́ tí ò fàyè lẹ̀ fún ìwéré mo máa ráyè iṣẹ́ wa weekend ló máa sábà wà ẹ ráyè dáadáa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n lè ti rí ráyè yẹn mi lọ́rẹ̀ ẹ tó bá gbé wá yóò gbà somebody on social media 247 èmi mo handle TikTok page mi èmi mo handle Instagram mi tó ní blue tick yẹn but Facebook èmi kọ́ gbogbo àwọn tó kọ́ èmi kọ́ business WhatsApp mi èmi kọ́ but ṣe Instagram yẹn that's why tó bá message mi bóyá 5 minutes máa rí àfi tó yẹ pé message yẹn lọ ìgbà tí àwọn bá ń sọ̀rọ̀ bolóńsẹ̀ ǹdẹ̀ sí àwọn WhatsApp ni mi kọ́ mo handle business WhatsApp kan rí lọ online àbájọ it's not possible for me to give my number ọdún méjì kẹ́ tó wá lónìí ọdún méjì ẹjọ́ mi kọ́ ẹ̀yin náà ló mú ìwà tẹ́sí lé ní mo tún ṣì ń lọ jẹ̀bù tá a bá ṣe kó mi bà lálẹ́ look at the time adúpẹ́ ọlọ́run ní kórìí bẹ́ẹ̀ so lẹ́kọ̀ọ̀kan tí mo bá ti ráyè I like to lecture people not because I'm paid or anything ẹlòmíràn bá mi tó bá ti wáyé pé mo ti fún un ní oògùn tó ń fún mi mo wá dá padà ó dẹ̀ pé the celebrity wọ́n reply ṣé ẹ̀kọ́ àdúrà I built my fan base by replying all my fans wọ́n wà online wọ́n lè máa dá sí tó bá kò comment point man I love you too so cause if I can reply positive comment why would you tell me not to reply negative comment I have blood running in my veins you don't come to my page and throw me adẹ̀pọ̀ bẹ́ẹ̀ ìkejì blessing náà rí bẹ́ẹ̀ kọ́tọ́ fi ètì ẹ̀ nìyẹn. tó ẹ jẹ́ kí àwa wò ẹ já wò báyìí ká dàgbà bí wò tí wọ́n bá sọ nípa pé kíyàn ní ẹwà Ọlọ́run fún yín ẹ wá fi kú pé ẹlẹ́wà tèmi èmi ò gbà gbẹ̀rẹ́ o mo burú gbogbo arroganti eléyìí báwo lè ṣe wá má lè gbẹ̀rẹ̀ àwọn ọkùnrin torí kò sí ni ọkùnrin á ná yín lówó iṣẹ́ yín iṣẹ́ ọkùnrin ni dájú bí ọkùnrin ló bá ń kọ́ ló wá ní iṣẹ́ obìnrin ni bó lè ṣe pẹ̀lú láàrin àtàwọn ọkùnrin bó lè ọgbọ́n lè dá sí. Okay mo like ìbéèrè yẹn mo fẹ́ sọ ìbò bọ̀ máa rántí pé kí n máa padà wá lédè ẹ̀dẹ̀ mo nífẹ̀ẹ́ ìbéèrè yẹn dáadáa that's why tèmi ò fi ní fan tó máa ń lọ títí or die fan tó lówó tán tó dúró tán because tó bá pàdé ọkùnrin 198 ló fẹ́ bẹ́ẹ̀ sùn. ṣé bá ṣe rí nù. bẹ́ẹ̀ ni sà. àtàwọn tẹ́lẹ̀ náà. gbogbo ọkùnrin tó bá ràn ẹ́ lọ́wọ́ ni mo sọ tó bá pàdé ọkùnrin 100 because of my profession that makes me know even if they don't have it in their mind tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ọkùnrin tí ó rí mi rí tó bá kàn tí mi lójú ayé àwọn ọmọ pé fine lójú ayé àwọn rò pé filter ni gbogbo ṣe fine so ẹlòmíì gan ní tẹ̀sán láti toast tẹ́lẹ̀ they will toast you tó bá kàn rí ẹ ẹlòmíì tó ṣe wá nú ẹ lówó yẹn ó nú ẹ lówó with the hope that pé tí wọ́n máa fi impress ẹ dáadáa wàá gbà fún mi. ṣẹ́rí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mi mọ̀ pé máa sọ́dé tẹ sọ́dé ara àdì tó ṣe ń pè mí lónìí gbẹ̀ràga nìyẹn. ó yá. mo máa sọ ní everywhere mo dẹ̀ máa sọ níta gbangba mo máa sọ ní everywhere láti ọdún tí mo ti ń kọrin I have never allowed and it has never happened ipe torí kan tó fẹ́ fún mi kó o bá mi sùn kò lè work mi mọ bó ṣe fẹ́ jẹ́ láyé ìdí rẹ̀ tí mo fi struggle kébi tó make ẹ̀. tí máa gbé mílíọ̀nù rẹ̀ pété wá ń kọ́. kò lè work lọ́dọ̀ mi owó bìtìbìtì. o ò lè bá mi sùn nítorí kan tó fẹ́ fẹ́ mi torí mo mọ̀ pé tó bá pẹ́ tó bá yá máa ṣiṣẹ́ débẹ̀ I am not only mi ò wẹ́ àlè wà fọ́gà lórí ètò mo ń ṣe normal mi ò wòlíì mi ò ṣáńgẹ́lì but owó ẹ ò lè fi impress mi láti ṣàwọn nǹkan kan láì ṣe pé mo nífẹ̀ẹ́ so if you not turn them down kó tó ṣẹ́jú pé báyìí ọlọ́mọ jẹ́ ṣe mistake orúkọ gbọ́dọ̀ ṣe mistake bọ̀ sí mi lẹ́nu wọ́n á máa dárúkọ àwọn tó fáìn jèmi lọ ní industry ní tíátà. táwọn ti là mọ́lẹ̀. wọ́n ti là mọ́lẹ̀ wọ́n á gbọ́ kíní kankan lórúkọ Jésù ò gbọ́dọ̀ wá èyí orúkọ ìgbọ́dọ̀ wá. ẹ lọ́sẹ̀ mi létí. tẹ́mi fúnra mi tó mọ̀ kọ́ fáìn jù mí lọ kíní kan gbà tó gbá kan òǹkan ló tó sí mi wò òǹkan ló wá mi kíní tẹ́mi náà lè mọ̀ pé ẹni ẹ dá ó fáìn ó gbà òkè olórúkọ ológo jèmi lọ kí wọ́n lọ wá ṣe é
wọ́n máa ṣe fẹ́ kojú báyìí lọ ó tiẹ̀ wọ́n ti àwọn táwọn sọ ìgànnà ẹ má bínú sá mi ní ṣe so irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá níbi kan lọ́jọ́ kan téèyàn kan bá ń wo fídíò mi ọmọ ìfáìṣà olóòmọ sọ pé kí ni ọmọ wo onígbèraga mo ti confront èèyàn kan bẹ́ẹ̀ rè. ìdí tó bá ṣe alóhùn fẹ́ pa. mo ti rárá kò sọ́pọ̀ fẹ́ pa onígbèraga má súnmọ́. kálí bá fún ṣe. ara kò fẹ́ bá bọ̀ ìkẹ́ àwọn ilé jẹ́ pé ìṣojú ẹ̀sìn. wọ́n ti máa ń ṣe nù. ìbéèrè kan wà àwọn popular bẹ́ẹ̀ lè ṣe dì wọ́n lórúkọ ní àwọn afurukọ bọ̀ wọ́n láṣẹ náà àwájú wa wọ́n fẹ́ impress àwa. And the person called that superstar. The superstar I'm talking about, she is so beautiful. Àwọn tí mo sọ wọ́n ní orúkọ wọn wà lóṣooṣù. Ṣé ní mọ́tò ni wọ́n yà bí? Wọ́n ṣe ní mọ́tò, ní kẹ̀kẹ́ ni wọ́n. Ẹja mọ̀ lọ. Wọ́n ṣe ní mọ́tò, ní kẹ̀kẹ́ ni wọ́n. Wọ́n lórúkọ gbé dání. Ẹja mọ̀ lọ. Ó wá toast èmi. Mi ò tí ì gbà fún ẹ. Ó wá tún fẹ́ kí n mọ̀ pé ẹni tó ń nà èmi pa ló ń fẹ́. Ọjọ́ tí mo sọ, I felt bad for the person. I felt bad for the lady. I'm talking. Oh, this was my daughter 6 years. Má pé kíní kankan ṣojú ẹ̀ ń sìn. Ọkùnrin máa dá mi lé mi mo ń ṣe ayé bẹ́ẹ̀ mo tọ́jú ẹ̀ mo tọ́jú àwọn ẹ̀ ọ̀bí apá hello gbólóhà ok ẹ̀fọ́ ni máa jẹ́ ṣọ́ lè bá mi sè sílẹ̀ àbúrò ọ̀ àníyàn náà dẹ̀ ẹni tẹ́mi fọ́ fún pé bèbí máa fún ayé o ọlọ́ báwo lè ṣe kò dé mi náà kí n má ní sport ẹ̀ ọkàn báyìí lára. Dàbí ẹni yìí. Kí tiẹ̀ kàn fáì báyìí pé àwọn eléyìí fáì. Èèyàn kọ́ wá rí díkọ̀ ìlójú mi bẹ́ẹ̀ just to prove a point to me. I'm not saying ẹni yẹn kò wọ́tẹ̀ ẹni tó ń fẹ́ o. You proving a point to me. Ṣé a lot of àwọn ọkùnrin kan wà they are just dating superstars because they want to prove a point. Mo dẹ̀ ní gbéraga. Ibi tí mo ti máa ní gbéraga nìyẹn. I wouldn't want you to use me to prove a point. O ma hard gan. Mi sọ pé kò lè work o. So if I don't love you, it cannot be. Mo fẹ́ bèrè kíní kan lọ́wọ́ yín. I have to love you. Mo fẹ́ bèrè kankan lọ́wọ́ yín. Kí wá nìkan tí ẹ máa rí lára ọkùnrin tí a máa fọ́ fún. Ọkùnrin pìrìsẹ́ńtà mi mo fẹ́ràn ẹ̀. Kí wá máa sọ́ọ̀sì kí wọ́n pọ̀ sí ní winbox mi. Okay, one thing about me is this, I'm a lover girl. I don't double date. Pẹ̀lú kan tẹ gbé lánìí náà pẹ̀lú ṣe yìí. Kò really easy for me being a lover girl. Tí mo bá ti fẹ́ ọ̀kan, téèyàn kan bá ti bá tó sì bá ti fẹ́ máa fall in love pẹ̀lú ẹ̀ màmá yìí tí ó wà lẹ́tẹ̀ẹ́tẹ̀ automatically láì ṣẹ̀ mi láì rò mi. So mo wá fi kíni kan train ara mi. Tí mo bá ti wà nínú relationship, mo máa ń jẹ́ kí ẹni tí mo fẹ́ kó dàbẹ̀ pé òun ni best in the world. Tẹ́nìkan kò ní tó lójú yín. Mo máa fi kọ́ra mi ni. Màá make sure wípé nínú ẹwà nínú gbogbo ẹ̀ mo máa ń like kẹ́ni tí mo fẹ́ràn kó náà tẹ̀ gbé pẹ́lí díẹ̀. Ó wà òkè. O gbọ́dọ̀ lówó lọ́wọ́, o gbọ́dọ̀ ṣe mí yangàn díẹ̀, o dẹ̀ gbọ́dọ̀ ní ọpọlọ, o gbọ́dọ̀ jẹ́ nítorí mi ìdẹ̀kí fẹ́ tó bá lórúkọ. Mi like máa fáwọn tó bá ní orúkọ tó bá popular. I don't like it. I don't take them. Àwọn tí mo máa ń fẹ́ wọn kì í ní tó 100 followers gan lórí social media. In fact, wọn kì í post. Ẹni tí mo bá fẹ́. So, but anything can change. Tomorrow, I might date a superstar. They might see me dating somebody that has a name. That's but it's what I've trained myself with. So, tí mo bá wá ń fẹ́ yẹn, mo ti máa kọ́kọ́ fún mi peace of mind pé kò sẹ́ni tó dáa tó níwájú mi. But tí mo bá ń fẹ́ yàn, tí mess up bá wà, mi fẹ́ lo fuck up. Tí mess up bá wà, ayé àtijọ́ ni máa ń dúró ọdún kan ká tó move on o. Ayé àtijọ́ nìyẹn. Báyìí nǹkan. Rárá. Ọ̀sẹ̀ mélòó? Because ọkùnrin ṣe pọ̀ ní already. Sáàpọ̀ yín. Wọ́n lẹ́yìn obìnrin rẹ̀ pọ̀. Ẹ ó possible bọ̀ nínú DM tàwọn ọkùnrin pọ̀. Wọ́n dẹ̀ ń dààmú wa. So tí wọ́n bá fi lè bójú mi jẹ́, tẹ́mi ṣe kó ẹ jẹ, tí mo ṣe kún ẹ lé, tí mo ṣe fún ẹ yẹ, màá kàn jẹ́ ká tẹ́gùn kó fẹ́ sílẹ̀ díẹ̀ oṣù 2-3 tí màá mẹ́lò mi. Ẹ bẹ́ẹ̀ ni. Màmá? Bẹ́ẹ̀ ni. Tó sì easy báwọn. Ó easy bẹ́ẹ̀. Nígbà kan tó bá break heart wa, àti pé mo máa sọ kíní kan fáwọn èèyàn kan, ọkùnrin break heart mi gangan rí. Yes. Ṣẹ̀gbọ́n tọkùnrin bá break heart rí ló máa sọ pé òun ṣe mọ́. Ṣèbí kan tó máa pè ní kọkùnrin break heart yẹn. But nígbà mi ọkùnrin lè wùwà mi tó ní expected tó máa gbà lágbájá break heart mi. But no man has ever told me he's not interested or cut me off. I always do the cutting. Tẹ́ bá ti rí pé ó ti ń bọ̀. Yes. Kó tó dé. Bí àkọ́kọ́ tó ń ṣe bí ó fẹ́ máa stay mi or kò tẹ́ mi lọ́rùn. I just do the cutting. Wọ́n gbogbo àyẹn tẹ́ bá tẹ́ tí ọkọ̀ pòrúurú tó pòrúurú. Nígbà kan máa sunkún gan-an. Tó tiẹ̀ máa ń tẹ́ bá orin tẹ́ bá máa gbé yàrá lásìkò ìgbà yẹn tó máa ń lapá ń bẹ̀. Mi ò ráyè kí n máa kọrin tí wọ́n bá banújẹ́ orin ìwádìí mi máa banújẹ́. Mo fẹ́ ṣe shopping tí mi máa bàjẹ́. Tẹ́mi bá ń banújẹ́. Bí ẹ̀kọ́ fáwọn èèyàn pé tó wà. Ẹ̀kọ́ wèrè wo pẹ̀lú ní kọ́ máa kẹ́kọ̀ọ́ ládùúgbò gbogbo lórí tó ti wà láyé. Kò sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. So máa fi problem tèmi kọrin. Èmi tí bá ti ń ronú tó bá jẹ́ pọ́rọ̀ ìfẹ́. Máa ro dáadáa, máa sunkún ẹ̀ dáadáa, máa wá punish ara mi fún nǹkan kan. Mo lè ní for another 1 year, 2 years, I'm not gonna be in a relationship. Punishment tèmi máa ń ṣe fúnra mi nìyẹn. Ní bọ́kùnrin ṣeré ẹ̀kọ́ mọ́ dá lọ. Ṣó sì rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n láti bí
ó rọrùn dáadáa ó easy training ni ọkàn ni ètò wá ṣe fọkàn sí nǹkan ọkàn ní gbogbo nǹkan ló ṣe máa lọ sọ́nà ọ̀bẹ máa lọ so tó bá tún tó ṣe àmà kan tó ẹ̀gbọ́n mi lè máa bá mi sọ̀rọ̀ pé kí wá ní gbogbo yẹn bọ́kọ bá kọ́ ni ọkọ là á fẹ́. ọkọ tí ẹ kì í kọ́ àwọn àlà máa kọ ọkọ sẹ. àwọn ẹyẹ kan wà ẹyẹ abìyẹ ni wọ́n ń gbélé pẹ̀lú wa fífò tí wọn wà lọ jìnnà kò ní pé wọ́n á fò lọ rẹpẹtẹ ṣùgbọ́n lára ẹyẹ tẹ pé àárín lé ni tá à ń pa ẹyẹ táwọn ń bá gbé àwọn à ń bá ẹ̀dá ọkọ mẹ́ta tẹ bá wọn dára tán lè fò. ayan ọkọ tàǹbó lólu. ẹyẹ yìí náà láyọ̀ náà. ẹyẹ kòkòrò láyàn. ẹni sọ̀rọ̀ àwọn ẹyẹ tó lè bá wa gbélé. àwọn ẹyẹ tó ń bá wa gbélé. ẹyẹ lé. tó ń bá wa gbé tó ń rìn dáadáa nílẹ̀. ṣé ẹyẹ gbọgbọgbọ ni. fífò tí wọn ò lọ rẹpẹtẹ ṣùgbọ́n àwọn náà lè fò. Are you talking about human being or are you talking about ẹyẹ bird àwọn ẹyẹ. ṣé ẹ̀ ń sọ parable ni àbí ẹyẹ gangan. ẹyẹ gangan mo sọ. pẹ́pẹ́yẹ òun bá ń títí. kí wọ́n fò yìí èmi náà fi mọ̀ ń wẹ̀ ní odò ní. ó máa fò díẹ̀ náà ó máa ń bẹ́ síwájú díẹ̀. ó yà gbogbo tún ni. adìẹ náà lè fò. ṣé àkọkọ ni àbábo. mọ́jọ́jì gbogbo sádìyẹ tó lè fò. tó ti fò lójú yín. adìẹ máa ń fò. bó o ní fún ẹni mọ́ ga tó. ìgbà mi máa ń fò látọ̀ ìfẹ́ sílé wa bọ́ sílẹ̀ lẹ̀. ìwọ lẹ tó fẹ́ dárúkọ. ẹyẹ ẹyẹ. tí a bá wo ìyàgbé lẹ́yìn rẹ́kọ̀dì rẹ̀ ṣe. mo ti ṣe bóyá 5 torí mi ò like album. kí ló ṣẹlẹ̀. kì í rówó ń bẹ̀ àkànṣe ni. bọ́lẹ̀ tí a ń ro tí. orí stage ni dáadé orí stage ni. ní London àbí Nàìjíríà ń bí. èmi láì kìkì play Nàìjíríà ju London lọ. ṣe ti London ń ṣá. dáadáa. kí mi béèrè ni o. dáadáa. àkàwọn lè mọ ní. mi ìmọ̀ bàtí interview máa jáde gan mo tún lọ in the next 5 days báyìí. mo lè jẹ́ Nàìjíríà pay mi jù bẹ́ẹ̀ lọ. Nàìjíríà pay wàhálà àwọn boys ẹ̀tẹ́jọ ṣiṣẹ́ tán ọmọ wa ara yìí dáadáa. ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ọ̀hún yẹn they are so busy I don't blame them bí ó sì pọ̀ lọ́hùn ju bí báyìí lọ. àwọn ẹlẹ́ni wọn máa calculate owó wọn tí wọ́n fẹ́ ná ni. gbogbo àwọn olórin náà tàdé kó Nàìjíríà tá a lọ ẹ̀yin bíi 5 ẹ fẹ́ play ní odidi ibì kan lóṣù kan the same set of people tẹ́ pé wá síbí báyìí lẹ́yìn náà lè máa pè wá síbẹ̀ lọ́la so it is not easy on those people too kò easy fún wọn because kọ́ tó sanwó mi kọ́ tó sanwó náà kọ́ tó sanwó lọ́dẹ kọ́ tó sanwó gbogbo ẹ̀ but ní Nàìjíríà ń bí báyìí àgbọ̀ kankan àgbọ̀ kankan tó bá ti di pé ká náwó ká ṣe sí a. gbọ́ kankan lórí ṣùgbọ́n a bá rí àwọn olórin mi tó bá lọ síbẹ̀ yẹn tó bá ọmọ àtòwó sí owó rẹ̀ kó tó máa tò síwájú báyìí. mo wà lára àwọn tó towó evidence ẹ wà lórí social media ẹ kò dàbí kó ṣe pé à kí n pawó kò dàbí ti bí ṣé mo pé nínú bíbá yìí ok mo máa ń sọ ọ̀rọ̀ ara nǹkan tí àwọn èèyàn ṣe believe pé kí n má máa sọ̀rọ̀ nìyí torí mi máa sọ òótọ́ ọbẹ̀ ẹni tí kò bá kí n lọ dáadáa nísìnyí ló máa jọ lójú àwọn máa freak ẹ̀ pé jẹ́ ń lọ but àwọn tá a sì ń lọ dáadáa mo kàn máa rí pé at the end of the day we just have to be going because of profiling not because we are making more than what we are making in Nigeria. ṣùgbọ́n pé èmi náà international musician ni mi ò náà ti ń lọ ọ̀nà ti ṣí kéèyàn máa lọ kó máa bọ̀ so ẹ gbọ́ pé mo sọ nǹkan kọ́lẹ̀ kan gbà tí ọkàn rí tí mo yẹ kọ́ pè mí mo ní tí ẹni tó bá sanwó yẹn tó bá tún sanwó títí next week màá tún shift jẹ mi tún ní lọ níbi báyìí bókítà máa gbà ó máa ń kí mi dáadáa nígbà tó bá ti sanwó irinṣẹ́ tó sanwó voice tó sanwó gbogbo ẹ̀ iye tó ṣì máa wà lọ́wọ́ ọ̀gá ó ṣì máa wà òkè ṣùgbọ́n ní ọ̀hún yẹn they are always after instrumentalists and instruments fún sẹ́ẹ̀tì àwa ẹ̀ ó dìgbà tó lọ́ bá sọ àwọn náà dín ńlá bí sẹ́ẹ̀tì àwọn Paso sẹ́ẹ̀tì àwọn Òṣùpá sẹ́ẹ̀tì àwọn Wasiu Ayinde sẹ́ẹ̀tì àwọn bàbá mi Òbèsèrè ìyẹn náà fi ayé mi ni ṣe gbogbo àwọn ọmọlá àwọn ẹ̀ ti dín ńlá abẹ́lọ́ ká tó wọn bẹ́ẹ̀ tá a bá tó wọn ó máa rọrùn pé ká tó kóra rárá bàbá yẹn bá mi play wedding o play wedding lẹ́nìí o gba £10,000 o play lóko lọ́la o gba £15,000 o play kìíní kan o gba $20,000 ẹni yóò lè regret bí ẹ̀ta wa ṣé ní level táwa ṣèṣì wà yìí owó tó máa ń fún wa as booking kò ní kọ́kọ́ kọjá owó irinṣẹ́ tó fẹ́ gbà owó mọ́tò tó fẹ́ gbé débẹ̀ àti bí wọ́n fẹ́ fún ẹ lóòótọ́ and one thing about UK tí kò sí Nàìjíríà ilé tó bá ṣiṣẹ́ lọ́hùn yẹn instrumentalist ló máa ń kọ́kọ́ sort kó tó kàn wọ ọ̀gá instrumentalist tó gba owó tó cheap jù nísìlẹ̀ ló máa gba £150 ká sọ pé kéré jù 4 àbí 5 lẹ́jọ́ ṣiṣẹ́ ìtógbó tó kéré jù ló máa gba £150 ṣe mọ nǹkan tí mo ojú mi máa rí kí tó pa £1,000 ẹ̀bọ̀ mi máa fẹ́ fún èmi ni máa kọ́ mi ni máa gbé mo lélẹ́gbẹ́ 5 bí báyìí mo máa shift wọn síra wọn ni àmì tí ìlágbára láti máa kọ́ àwọn boys tí mo lé àmì so boys tó bá wà lọ́n lọ́ máa ṣe tó bá tún wá sọ pé àmì láìkì kí máa play láì gíta wọn tó wà ní wàá lò bẹ́ẹ̀ ni o torí tá a bá ṣe ní ká tó mọ́ ní gíta sí keyboard nǹkan tó máa wà important wọn náà ni keyboard gángan drummer mẹ́ta péré pẹ̀lú elégbè kan gbà mí ọ̀tún máa ní gángan ẹni ẹlẹ́ni ò keyboard ní kó tún gbére fún ẹ so I am not saying pé láti máa lọ kò ṣe kí ni bọ̀ mi ò lè parọ́ fún yín kémi play Nàìjíríà
ó pay mi ó rọrùn fún mi gẹ́gẹ́ bí olórin mo lè freestyle I have 19 boys on stage playing for me ẹ wá fẹ́ fi wé ẹ tó wà lórí stage off stage mi èèyàn bíi mẹ́ta ni mo ní pa ọkùnrin mo ní tóbìnrin mo ní manager mi lọ́hùn yẹn mi nìkan pẹ̀lú tí mi ni. Amẹ́ríkà ń kọ́ ṣe ẹlọ́bẹ̀ náà. mi ò tí lọ sí Amẹ́ríkà. Canada ń kọ́. àwọn olókùn tó báyìí sáfẹ́ lọ. olóògbé lọ àmín. so èmi kò pay mi. I'm a doctor. School ni. That was honorary. Ìlú wo náà ti fún yín? Ìlú Èkó yìí náà ni. I was honored in 2023 if I'm not mistaken. mo lè fi gbogbo certificate mi wọ̀nyí bí báyìí. Then as a single mother. I was honored as a doctor of entertainment, not doctor of music. Nítorí mo ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Mo dẹ̀ ń kọrin. Amúlùdùn. Kò dẹ̀ ń ṣe oníkan ni mo ń kọ. Ṣé ẹ̀yin sọ̀rọ̀ báyìí? I talk for a living. I have a studio. Èmi náà láwọn fọ́nrán kan lórí afẹ́fẹ́ táwọn ti interview àwọn èèyàn báyìí. Ọ̀nà pọ̀ rẹ̀ ogún dẹ̀ pọ̀ ló ṣe reduce. Ogun pọ̀ irú ogun wo ní ṣókí? Ogun kò easy. Ẹ ti fẹ́ gbẹ́nu lé. Má débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Being a single mother tó jẹ́ pé ọ̀nà ló sponsor rẹ̀. Tí sponsor rẹ̀ pọ̀. Gbogbo sponsor tó bá wá ríran yìí náà ni. Gbogbo sponsor lílá ẹni èèyàn mélòó la fẹ́ láka tó gòkè èèyàn mélòó ló fẹ́ láka tó gòkè. then ìrìnàjò ìpìlẹ̀ nígbà tí ẹ pàdé ọkùnrin ẹ ṣàbíamọ́ ń bẹ̀ bó ní àjẹ́ pé báwo ló ṣe rí kí sì ló dàrú kí ló fà á. ẹ̀kọ́ tó dàrú ni ká sọ pé ẹ̀tàn one àti lílù mo ti máa sọ pé táwa ti ń bèèrè lọ́bẹ̀ mi ni máa sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ because I've said it severally I'm bold to be saying it but I don't want it to be the center of interview me all the time. ọ̀kẹ́ sọ mí lónìí rélùwé olè kó tán. ẹ̀tàn kafẹ́ra under pretense this is who I am má ti torí pé o like ẹ ní o dẹ̀ fẹ́fẹ́ dẹ̀ tí mo pẹ́ ní yìí ọmọ pásítọ̀ ní ìlànà tí ò gbàbẹ̀ kó wà tán kó fẹ́ kó tún wá fẹ́ ọlẹ́tàn kó wá máa pé tọrọ mi ti kú ìdá mo lè bẹ̀rẹ̀ kú tó pa bàbá mi kò yẹ kó máa rí bẹ́ẹ̀ then tí ọkùnrin bá ti mọ̀ wípé obìnrin ò níbi tó fẹ́ lọ tàbí tí wà tọkùnrin bá ti ní iṣu tó bá ti sọ pé kò síbi tí máa lọ bíbá ẹ̀ máa kú sí ìyá yẹn máa jẹ́ gan ni o wàá máa jẹ ìyá yẹn gidi gan ni o jẹ́ kọkùnrin máa mọ̀ pé níbi tó fẹ́ lọ anytime then káwọn òbí kan máa mọ̀ wípé ṣẹ́rí mentality wèrè ta máa ní wípé ilé ọkọ tó ń lọ gbọ́dọ̀ padà wá bá mi yẹn mi ní bá ọmọ mi dán wò I'll tell my daughter if you are facing any problem tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ you are always welcome mi sọ pé kò kẹ́rù ẹ̀ kó lè ọkọ kó máa bọ̀ but give them listening ears ṣe gbogbo mentality ẹ ti lọ ti padà ilé ọkọ ọmọ ọlọmọ kú sí yẹn you don't do that with me so those are the things tó ṣẹlẹ̀ kó tó di pé àná kan á wò pé ṣáà fẹ́ kú sínú ogun yìí ni ṣáà lógo ni pàálẹ̀ ní pàálọ́là bí ẹ̀kọ́ àpọ̀kọ̀ jẹ́. The career was really booming then and that's one of the reasons for. Ṣọ́ọ̀ṣì kún yín. No, bí tí yóò sọ lọ́rùn wa when I started no I did not start when I was with him. Mo ti kọrin kó tó pàdé kí tó ṣùgbọ́n àtàlẹ́ bẹ̀rẹ̀ ó dẹ̀ support me. ṣùgbọ́n all of a Sunday was feeling inferior because I was the breadwinner. So àwọn èèyàn kan máa sọ kí ni kan náà like máa sọ ó dẹ̀ máa ń fọ́ ni tí bá fẹ́ fáwọn èèyàn advice with what I've tried and what I've experienced mo ti fẹ́ tálíkà rí mo ti fẹ́ ni tó ní owó jíjìnjìn tó bá express ààrẹ fún tálíkà pé nǹkan tó ń ṣe mi ò láìkẹ́ má máa fi kọ́ọ̀pù yìí mu omi tí lọ fi mu tálíkà bàbá adé nídìí pé torí pé owó nǹkan ló ń fi rà ló ṣe sọ fún bẹ́ẹ̀ torí pé wọ́n ló rà ṣùgbọ́n tó wá sọ fún ló pé mi ò láìkẹ́ má máa fi kọ́ọ̀pù yìí mu omi tí lọ fi mu á ní òkè má bínú ẹ bá mi gbé tán fi mu omi wá I've dated two of them ẹni tí kò bá ní ara máa ń kọ wọn sódì tó bá wọn sọ̀rọ̀ tó bá ní ńkọ́ ṣùgbọ́n ẹni tó bá ní ó máa sí reason especially tó bá pọ̀ ló tún wá ń fún ẹ tó bá ọkùnrin tó bá ń fún ẹ tó yẹ pé wọn gan ló ń náwó fún ẹ yeah my guy is okay my man is very very okay and when I talk he listens because mo blunt gan so mo ti déètì méjèèjì mo rí wípé tí o bá jẹ́ ẹni tó obìnrin tó bold tàbí tí kò gbàgbàkúgbà tó bá fẹ́ tó yẹ pé wọ́n tún jù lọ nípa tówó kò lè work kò lè ṣeéṣe kò lè work ṣùgbọ́n ẹni tó jẹ́ pé òun ló bọ́ mi òun ló gàrí mi. ẹ̀yin bá nífẹ̀ẹ́ gbọ́ngàn tẹ́ àìfẹ́ mo fẹ́ nìyí tó ń lọ sọ́kà. no kò lè work sẹ́ akọ̀ntọ́ra wa ni. kò ní wò fẹ́ rárá. no kò lè work gẹ́gẹ́ bí ọkùnrin yẹ bọ́kùnrin lẹ́yìn náà ọkùnrin ní nísìn gbàtẹ́fẹ́ olórúkọ Jésù ẹ̀ ní rí rẹ̀ kánà fẹ́ra wa nísìn èmi mo fọwọ́ sí ọkọ mi lápò láàárọ̀ mo fi ṣe sàmpú ni generally mi sọ́tọ́ kọ́ mi pé bó ṣe ń lọ bí iṣẹ́ ìgbà kó fi sápò àdá àwọn ọ̀rẹ́ mi láì bó ṣe ń lọ wọṣọ wọ bàtà mi èmi mo ra gbogbo ẹ̀ kó wá dé kí wá sọ pé ẹ mọ aṣọ tẹ ò bẹ́ẹ̀ lè wá jẹ́ kó dọ̀tí tó tó yìí ẹ dàn pé mi kì í ṣe ń jìn ẹ bọ́run aṣọ yẹn ṣe rí ibi tí mentality ẹ máa lọ. torí pé òun ló rà fún mi. that is it but ọkùnrin fowó ra aṣọ ó lọ ó dé mo kọ́ pé bọ̀ bébí báwo ló ṣe rí báyìí ṣá wọ aṣọ tó wọ ṣojú ọmọdé ni àwọn ìyá ẹ má bínú wálé tuntun ó ti bẹ̀rẹ̀ nìyẹn ìwọ ṣàkọ ló máa fọ́ kíná ló máa fọ́ mo tún sì máa tún sọ pé ìgbà tó jẹ́ machine ló máa fọ́ nǹkan ṣọ́wọ́ ẹ kó rí bẹ́ẹ̀ àwọn tó ní tọ́lọ̀ fún ní ọlá yẹn wọ́n máa understand tó bá sọ̀rọ̀ just because God has blessed them they are not thinking from the place of bitterness again ó dàbí ọkùnrin náà ni mo lówó ọkọ mi lówó for example ọkùnrin wa ní kí n má jáde ṣáà pé
tọkọ bá ní oyin ò jáde léni o ṣẹgbọn máa sọ pé wà tí ta ló ń bá sọ máa jáde ìyàwó mi ìṣeré òun lọ bí kankan lẹ́nu sẹ ìwọ ìyá yìí gbọ́dọ̀ gbé mọ́tò tiẹ̀ jáde mẹ́ẹ̀dẹ̀ gbọ́dọ̀ gbé mọ́tò jẹ ṣe pé màá sáré sọmọ pọkàn mi báwo ló ń ṣe báyìí kí ló tó ṣe báyìí mo tó bá jẹ́ wípé èmi náà ní kọ̀ọ̀kan rárá mi jẹ́yàn rárá mi jẹ́ kọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ mentality máa rò ní pé ẹjọ́ ẹ̀kọ́ pàtẹ́kùn náà lókùnkùn bọ́ mi òun ló fún owó nǹkan àkú lè dáṣẹ́ nǹkan kan lè dáṣẹ́ nǹkan kan. ṣùgbọ́n tálíkà méjì ńkọ́. wọ́n lè work tálíkà méjì lè work. ìdí tó fi lè work ni wípé ìyẹn kan ní ríra àwọn bẹni pé òun jù kan lọ. láìpẹ́ lọ ni a rí pé lórí stage ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ifá nínú ìpìlẹ̀ ìgbà fẹ́ wọ̀ ya máa lọ fáwọn. ta ti sọ bí lónìí ọmọ pásítọ̀ ní kí ló wá mú ọmọ pásítọ̀ fẹ́ di à ń lọ sínú ìpìlẹ̀ àǹtí babaláwo. it is either kẹtù gbé mi padà wá sórí ètò yìí ọ kásárì tẹ̀wọ́nú ẹ̀ kó lọ fa. ẹ sọ ẹ dákun tó lọ lọ. bíbélì sọ wípé ẹ̀yin ò mọ òtítọ́ òtítọ́ yóò sọ yín dòmìnira so I'll be quoting their Bible for them. Their Bible? Yes. Ṣé ẹ ṣe Christianity mọ́ ni? I'm a Christian. Or let me say, right from time, I'm not religious. I'm spiritual. Right from time. Láti kékeré mi. Mo wà religious. Ìdí nìyẹn náà tó jẹ́ pé mo sọ pé mi ò fẹ́ kọ́ gospel. But pastor ni bàbá. Pastor ni bàbá. Wọ́n fi kọ́ yín náà bẹ́ẹ̀ ni yàrá wọ́n fi kọ́ mi. Ìlọ́bẹ̀sẹ̀. But the more we read the Bible ourselves, Bible support. Ṣé rí mi fẹ́ ká sọ̀rọ̀ jù? Ẹ yá sọ díẹ̀. Àbáwọ̀ ní ọgán. Bíbélì tí wọ́n gbé sórí yìí. Tó jẹ́ pé wọ́n fẹ́ kó jẹ́ pé I'm a Bible scholar. In case you don't know, I'm a Bible scholar. Ẹ lọ wò mí dáadáa. So mo take time mo kà. Tó bá jẹ́ pé Bíbélì àti Kùránì tí wọ́n gbé wá yìí. Wọ́n believe pé la fẹ́ ká jókòó lórí tá fẹ́ fi wọ ọ̀run. Ní kúkú ní lọ sọ́run yẹn. Yeah, because most of it is full of heresy and fallacy. You know, same Bíbélì yẹn ló ti jẹ́ wípé ó wà permitted, ó wà allowed láti pa ọkọ lọ́kọ torí pé ó fẹ́ gbaya láya. Nínú Bíbélì bẹ́ẹ̀. Ó wà Bíbélì. Ṣé ti mẹ́sẹ̀ báyìí? Bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀. Ọlọ́run wo Dáfídì níran torí pé Dáfídì fẹ́ fẹ́ Abigail ó dẹ̀ pa ọkọ ẹ̀ ó rán lọ sójú ogun ní kó lọ pa. Bíbélì dẹ̀ ṣe ń pe Dáfídì ní ẹ̀yìn lójú. Ṣùgbọ́n ṣé òun náà padà jí ẹ ní? Ìyá mélòó ló jẹ? Ìyá kan tọ́lọ́ fi jẹ́ ni pé wọ́n kì í kọ́ ilé fún mi. I said I'm a Bible scholar. Let's not go there. The same Bible ó support fífipá bá nílò. Yes, the same Bible ó support kí èèyàn kó má máa pọ́n obìnrin lé nínú Bíbélì. Táwọn kan bá máa kọ́ọ̀tì ní síbi kan péré lọ́ máa kọ́ọ̀tì ní Bíbélì pé òun ẹlẹ́gẹ́ ni obìnrin ibẹ̀ nìkan lọ́nà ti sọ̀rọ̀ obìnrin. Ṣùgbọ́n tó ìwé ní ẹ̀ báyìí ká lọ nú ẹ̀ o. Inú ẹsẹ̀ tó bá ka Bíbélì ẹni sùúrù ẹ̀ báyìí tó ìwé ní tẹ bá ní ká bẹ̀rẹ̀ ẹ̀ àní kó mi báyìí. Tí wọ́n bá fẹ́ ka sẹ́ńsọ̀ ní Bíbélì wọ́n ní láìka obìnrin àtọmọ ọmọ wẹ́ that means pé obìnrin wà important. Tó bá máa ka Bíbélì ẹ lọ ka gbogbo ẹ̀ mọ́ tó bá débi kan wọ́n ní láìka obìnrin pẹ̀lú ọmọ wẹ́wẹ́. Bíbélì support pípa ènìyàn. Ẹ máa dúró àwọn èèyàn tí wòlíì Èlíjà pa just to prove Ọlọ́run ló pe òun. Is that what Christianity is all about? Is that what religion is all about? Culture is different from religion. Religion ó ní ẹ̀sìn tí wọ́n mú wá fún wa. It was brought to us. Kí á lè ṣe báyìí gan? Mi ò ṣe kankan nínú gbogbo ẹ̀. Ṣùgbọ́n ẹlẹ́fẹ́ lọ kọ́ ń pa fá. No, I love to learn. I love to read. I said it every time. Mo ní mo jẹ́ Bible scholar. Mo kọ́ ju bí tí wọ́n fi kọ́ mi sí lọ. I read Bible. I used to read Bible very well. Bí tí mo ti ń kà very well, mo rí wípé oh my God. Is this what they are now? Àwọn tó mú Bíbélì wá fún wa. Ṣèbí nítorí wọ́n fẹ́ fi brainwash wa láti fi kó wa lẹ́rú lọ ṣe mú wá fún wa. Ọ̀nà náà pé. Ẹni sọ̀rọ̀ ṣe Bíbélì lọ sọ̀rọ̀ 1460 ó ní mílíọ̀nù òtítọ́ àti iye kò sẹ́ni tó wà lásọ̀rọ̀ bàbá rí pé bí kò ṣe nípasẹ̀ mi ṣe bẹ́ẹ̀ ni òbí ti wa ló kọ́. Ṣé ọ̀rọ̀ lọ ti sọ Bíbélì kalẹ̀ ni? Àwọn tó kọ Bíbélì ọkùnrin ni wọ́n. Bible was written because of politics and their selfishness. That's why I said let's not go there. Bible was brought to us nítorí wọ́n fẹ́ kó wa ní ẹrú. Now, nígbà yẹn táwa ní ká máa ní ẹdíjú ẹ ká gbàdúrà. Wọ́n ṣe ní ká díjú ká gbàdúrà nígbà tí wọ́n mú kiri wá fún wa táwọn missionary wa ló ń kọ́ àwọn bàbá wa ní ẹrú. Bible wọ́n gbé Bíbélì kalẹ̀ nítorí propaganda wípé àwọn ẹ̀sìn ní kò ṣe Bíbélì nìkan torí propaganda wípé tàbá lọ kọ́ àwọn pípìlẹ̀ kí lálẹ́ tún fi kọ́ wọn pé wọ́n gbọ́dọ̀ jà wọ́n gbọ́dọ̀ retaliate. Gbogbo nǹkan táwa dé ayé bá tó jẹ́ pé àwa ń ṣe kí wọ́n tó mú wá bá wa. Ẹ wá sọ wípé èṣù ni pé à ń gbọ́dọ̀ sin mọ́ wípé nǹkan burúkú ni. Àwọn ewé àti egbò títí wa tó ń ṣe ara lóore ẹ̀kàn dẹ́mẹ̀ sọ́pà àgbọ̀dọ̀ ló mọ́ ẹ̀yàn wá ń ṣe ògùn títí yín fún wa lọ́hùn. This conversation is beyond people who are not intelligent. And I used to say something. You cannot be religious and be intelligent. Two cannot work. And you cannot be intelligent and be religious. Ọmọ kan ni. Because ẹni tó bá wà intelligent
tó bá dé àwọn ibì kan ní máa bí wípé is this possible. Kí wá ní Oyinlọmọ Diamond ń ṣe. Èmi ò ṣe kankan nínú gbogbo ẹ̀sìn igi dàdúró mo dá wà náà tí bá ṣe tìbílẹ̀ máa sọ ibi ló kẹ́mi pẹ̀lú anybody. Èmi ò ṣẹ̀sìn kankan táwọn oníbílẹ̀ bá pè mí máa ṣẹ̀sìn wọn títí náà náà mo ti ṣe Kristẹni yẹn but I don't believe in everything the Bible says. Ẹ̀sìn ṣe. You don't get it. Gbogbo nǹkan tó wà níbí yẹn kọ́ mò ń follow. Ẹlẹ́ẹ̀ ṣe Kristẹni. No, mi sọ wípé mi ṣe Kristẹni. Ẹlẹ́ẹ̀ nígbà gbogbo tó wà nínú Bible. Tó bá jẹ́ pé Ifá ní ò bá mú idé láti ìlú Olódùmarè kọ́ ṣé ẹ̀ tẹ̀lé. Ta ló ti lọ sọ́run rí tó bọ̀ tó mọ̀ pọ̀run wa? Èyàn sì gbọ́dọ̀ tẹ̀lé kan àbẹ́ ẹ̀kọ́ ni. Èmi máa ń believe wípé ìwé Tẹsalóníkà kìíní orí 4 ẹsẹ̀ 15 títí lọ sí ìsàlẹ̀. Olúwa ti kára rẹ̀ yóò wá láti ọ̀run wá tí òun ti ariwo pẹ̀lú wọn olórí pé áńgẹ́lì ó náà òkú nínú Kristi ni yóò sì kọjú ìje ó ní pàtó tó á dé stage kan tá bá padà sínú ìwé Matthew Jésù wá ń ṣàlàyé fún wọn ó ní àwọn ọmọ kan àwọn sì fi èkejì sílẹ̀ àwọn ọmọ kan àwọn sì fi èkejì sílẹ̀ àwọn ọmọ kan ó ní àwọn wà nínú òfurufú 2000 years. If I want to say it, it's just parables. Tèmi bá fẹ́ lọ lọ́pọ̀ ọlọ́mọdé mi sọ pé bó ṣe rí nìyẹn kò ṣe nǹkan tó ń ṣẹlẹ̀. Láti ilé iṣẹ́ wa níbí ẹ tí lè stop ẹ bẹ́ẹ̀. So now I don't know bóyá ọrùn yẹn wà. Ayé tí mo ṣe kọ́kọ́ wà yìí mo máa ṣe bó ṣe yé mi sí. But what I'm not going to do is this tó jẹ́ olórí nǹkan tí Ọlọ́run pa láṣẹ tó wà nínú Bíbélì. Ó ní nínú gbogbo òfin tá a wá ká sílẹ̀ pátápátá èyí tó tóbi jùlọ. Olúwa ní fẹ́ràn ọmọnìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ. That is why I treat people the way I want to be treated. Ṣé ẹ fẹ́ràn mi? Mo nífẹ̀ẹ́. Èmi náà nífẹ̀ẹ́. I treat people the way I want to be treated. Látọ̀dọ̀ ọ̀gá wa yẹn arábìnrin Yọ̀sọ́lá ọmọ akíndéjọ ayé àṣìkò ní kábílẹ̀ kábílẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ́ bá dé bí o ẹ wà yóò ní wá lásán o. Ẹ ṣeun, thank you, the fabric is should I take I just stand. Ẹ fi kí àwọn èèyàn nílé wọn gbé. Okay. Oyinmomo lẹ́tọ̀ ètò l'Oyinmomo Oyinlọmọ ló ń pèdè ẹ máa wo Oyinmomo o oyin ládùn ọsàn oyin tó ń dùn ṣan ló dánìyàn o Oyinmomo lẹ́tọ̀. Ẹ káàbọ̀ àdúpẹ́ pẹ́ òkun. Yes sir. Àbọ̀ lóògùn Ọlọ́run kò ní burúkú kò ní bàjẹ́ yóò mọ dára yóò mọ dùn náà ni o. Ṣé pípa táwọn ọdún bẹ̀rẹ̀ pé ẹ lè tẹ̀síwájú púpọ̀ mọ́ ẹ padà ni. Torí bí tẹ́lẹ̀ ń lọ ni àbá ní atọ́bọ̀ yóò mọ̀ pẹ́ gan. Mo fẹ́ bèèrè ọmọ mi lẹ́yìn ni sọ́sọ́ pípọ̀ ọmọ mi ní. Kí ló dé tẹ ìbéèrè èmi ò kí n bí ìfowópamọ́ bẹ́ẹ̀. Pé ìràwọ̀ yẹpẹ̀ ìtàn omi. That's why I say pé tá bá lọ́dọ̀ I wish people can understand. I don't discriminate. Tó bá ti fáìn bá pé ọmọ mi ni. Rárá gbogbo ẹ̀sìn wọn wá ṣe. Ṣé people have problem with something? Nígbà tí ọ̀rọ̀ tẹ bìrì lẹ́ẹ̀kan ìtọ́nà rí mi lọ́dọ̀ onífà. Tí bá sọ àdúrà àwọn wòlíì àti àfà tí wọ́n ti wá gba náà bọ̀ onífà yẹn lọ́wọ́ mi táwọn condemn yẹn. Ní pé àwọn náà fẹ́ dé bẹ́ẹ̀. Mo ní àní kúrò lórí ètò. Tí bá wá sọ àdúrà àwọn tó ti wá lọ bá ẹni yẹn tó máa pè mí pé lágbájá sọ pé nítorí pé òun rí yẹn pẹ̀lú yín lọ́mọ. But do you know something? I said something, people don't like people that are real. Mo ìwà wá fún mi iṣẹ́ kí n lò. Mi ò lọ́ṣẹ́, mi ò lè tọ́ àdúrà, mi ò lé kankan, mi ò gbàwẹ̀, mi ò gbàdúrà Ọlọ́run wọ ọmọ wèrè. Ẹ la ẹbu. Mi ò ráyè. Ẹbu. Yes. But let me now tell you. Tí èèyàn bá wá ṣe àìsàn, tàbí tó mọ̀ pé ọ̀nà ẹ̀kan tó gbà ní pé kò lá ẹbu kò lo ètò, tó bá sọ pé o nígbàgbọ́ pé ò lò, ìwọ lẹni tó gọ̀ jùlọ lórí ilé aláyé. If it was easy for your pastors, they are not going to be walking up and down with securities. Why you are there suffering? Káti bẹ̀ ṣe làákàyè. Káti bẹ̀ ṣe làákàyè. Why tó jẹ́ pé nǹkan títí wa, our culture, lẹ wá demonize. Wọ́n lẹ sọ wípé nǹkan iṣu abẹ́kọ̀. So I'm going to run with Onífá, Babaláwo, Oníṣègùn, Àfà, Pastor, gbogbo ọ̀nà máa rọ̀ àti wòlíì. Àti wòlíì. Kí wá ní tuntun báyìí látọ̀dọ̀ Oyinlọmọ Diamond? Kí ni tuntun ṣẹlẹ̀? Kí sì ni regret? Kí ni pains so far? Regret pọ̀ gan. Àti gains so far. Kakọ̀ ṣe láàrin ìṣẹ́jú méjì pé ká mọ̀ lọ́lẹ̀ wa yẹn. One of my pains, let me say, one of my pains is I think I'm too disciplined for the kind of industry I find myself. If you want to be in this industry, you have to be able to diversify. Tó bá ń lọ bí báyìí, o gbọ́dọ̀ wùwà bí ejò. Bí sọ pé jẹ́ ọlọ́gbọ́n bí ejò, that's in Bible wọn yẹn náà. Dàrí sọ gbọ́dọ̀ jà láre kiri yàn. Bible wọn yẹn tẹ́ ń sọ ń ṣe mí lára bákan. Mo nílé náà, mo dé lórí fóònù mi náà. Bible wa ni. Nítorí pọ́n mu wá fún wa ni. Bible wa ni. Bible wa àbàwá kọ́lá kọ́, àwọn Áfíríkà kọ́ la ní. Ó yá ẹni kí ẹ ṣe bí ejò, ká mọ̀ tó lọ bẹ̀rẹ̀. Ẹni pẹ̀tẹ̀ ṣáà la ní ni, tọ́ mu wá bá wa kọ́ ni. Ṣáà wa gbogbo nǹkan tó àdírẹ́sì ní gbélé yẹn nígbà ẹ̀ sáwọn ayé gbà yẹn ni kò ṣàyè ìsìn. Ṣé mo pé we are not ready for the conversation. Ẹgbẹ́ mi sọ lé fún yín. Ṣé mo pé àwọn àtàjẹ́ black, àwọn ànígbà wọn jù láyé. Nǹkan tá fi wà lẹ́yìn náà jù yẹn. Àgbẹ̀bí tá a rí, àgbàgbọ́ ẹ̀. Àwọn náà la ṣe wà lẹ́yìn jù rí. Ọjọ́ ní gbogbo ìlú wọ̀ lórí progress jù ní gbogbo ìlú. Àwọn ń ṣe dáadáa.
mi sọ pé ṣe Onílẹ̀ dáadáa. ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ lọ́nà pé Nàìjíríà ibẹ̀ mọ́ pawó kí Nàìjíríà Àyẹ̀kọ́ ni dídá o. When we talk about development, àwọn olówó lẹ́yìn jù nítorí bí tó yẹ ká ti wá solution, ká ṣe ojú fún ojú, etí fún etí, ká fèsì àwọn ìjọba àti wọn máa gbàdúrà. You see church gather themselves praying for a governor, a president that God will not change. The action will change. Kí ni gains àwọn èrè tó ti wọlé. Èmi jẹ́ tí ó kì í sábà post achievement mi sórí social media. Táwọn ìbá ṣàkíyèsí mi rà, I don't post it. Ṣé ìtẹ̀fẹ́ fi ṣe ilé rí? Ìgbà Kí ló ṣẹlẹ̀? Nítorí kíní náà ni tó jẹ́ pé kò sí olùrànlọ́wọ́ kankan. Kíní náà ni. Torí pé kò sí olùrànlọ́wọ́ kankan. Olùrànlọ́wọ́ tó bá dé fẹ́ wá, they always come with conditions. Irú condition. Mo ti sọ síwájú lẹ́ẹ̀kan. Kíní àti kíní. Ọlọ́run ní kíní. Kò dé ṣe pọ́n fẹ́. Wọ́n fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni. So I was like, how do I pay me ní ṣiṣẹ́ ìmọ̀? Màá lọ relocate, máa ṣe gbogbo ẹ̀. Ẹ̀gbọ́n mi ló ní máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Tó ṣáà ṣe wẹ́rẹ́wẹ́rẹ́, kò lé àwọn tí síwájú bá. Ibi tó bá ṣe yẹn, nǹkan tó lọ́n fẹ́ kó jẹ́ ń bẹ̀. Wà máa jẹ́ níbẹ̀. Báwa ni tọ́jú ọmọ pẹ̀lú iṣẹ́ tẹgbẹ́ dání. Ó rọrùn ṣá. Kò rọrùn nígbà tó kéré. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti dẹ̀gbọ́n. Máa fi wọlé oṣù kan oṣù méjì travel. Nípa achievement mi ò sábà sọ àwọn nǹkan bẹ́ẹ̀ bọ̀ gbogbo nǹkan tí ìdálé fi jẹ́ èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé tán fi máa sọ pé èèyàn jẹ́ èèyàn. Ọlọ́run ti ṣe fún mi. Tó adúpẹ́ pé òkun yóò padà tó lóun lágbára Ọlọ́run pẹ̀lú ògbó Ọlọ́run tí yóò ṣẹ́kù dára lágbára ọba olódù tó máa rí tó adúpẹ́ pé òkun àmọ̀ adúpẹ́ pé ọ̀sà tí a bá ń gbọ́ pé oyin lọ́mọ oyin ni wọ́n ń jẹ́ oyin ọmọ wọ́n nínú ìwé Híbúrù làwọn ti rí àbí wọ́n jọ ìpapọ̀ ìwé Híbúrù kọ èdè Híbúrù wọ́n nínú èdè Híbúrù àwọn ti yọ Gíríìkì wọ́n ti yọ oyin yẹn àwọn ọmọ Yẹmí ni bàbá sọyìn ẹ wá mọ kún àtàwọn èlò ní àwọn ẹni tó jòkó oyin ni lóòótọ́ kò ní burúkú kò ní bàjẹ́ yóò mọ̀ dára yóò mọ̀ dùn náà ni ọ̀rọ̀ pọ̀ ó tán lẹ́nu àmọ́ ó pọ̀ níkùn àtúgbé àwọn lẹ́ẹ̀kan sí àgbẹ̀ wọn lẹ́ẹ̀kan sí ìwọ́n tá bá gbé padà gbé wáyé kò ní tóbi ọdún méjì kẹtọ́ tó wá o torí Ayọ̀bámi ó gbìyànjú tíra ìgan kí ẹ tó lè bá a débi ní òní tó ẹ ṣé o àdúpẹ́ o Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọ̀bàbà ní Sàárè Olú èmi ní ọmọ àjàlá yẹn ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjẹ Adéròmú ọmọ Adéníyì lọ́jà àtẹ̀kọ́ ní mọ́dí Ṣàngó ará Àbáyọ̀mí Ọya Àdíòrì òṣèlú gbogbo ara ajíkànjẹ fi obì kàn kẹ́kẹ́ òun náà ni Ọya ara alájọ lọ́n fi obì tábàdé Sàárè bàbá mi Àlàbí ń bẹ níbẹ̀ tí ó ti ń ṣe àyè àgbà ó dàbọ̀.